Hey guys, thanks for watching on our YouTube channel. You are watching our live video entertainment. Kindly subscribe and press the notification button in order to get notification whenever we post or anything about our channel. Thanks for ilé òyìn kára lé ẹkú ọ̀nà báyìí náà là ń kéré ọ̀nà gẹ́gẹ́ bí a ṣe sọ fún yín mọ̀ báwo kì í mú òkò fún yín. Iléeṣẹ́ BBC Yorùbá wọ́n ti balẹ̀ bàgẹ̀ báyìí sí Ulé ọmọ Olúṣàgbọ́lá ní Ìjẹ̀bú Òde. GRA ní Ìjẹ̀bú Òde ni o nílùú ìpínlẹ̀ Ògùn. Ibẹ̀ la wà báyìí ní ilé Alhaji Ọlásùnkànmí Wàsíù Àyìndé Marshal K1 the ultimate. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ ṣeun, ẹ káàbọ̀ sí ìlú Ìjẹ̀bú Òde o. Yes sir. Ilé wọn náà la wà báyìí. Nígbà tí a sì ń ṣètò tá à ń pinnu tá à ń gbárùkù pé à ń bọ̀ wá sí ìlú Ìjẹ̀bú Òde. A gbọ́ pé K1 the ultimate wọ́n fẹ́ràn iná dídá. Wọ́n fẹ́ràn oúnjẹ. Wọ́n sì fẹ́ràn nǹkan ọ̀sìn. Nígbà tá a tún wá wọlé ohun tá a tiẹ̀ tún wá rí ojú ohun tá a tún bá bọ̀ lọ. Oríṣiríṣi àmì ẹ̀yẹ ní rẹpẹtẹ òun ló wà ní inú ilé. Àwọn èèyàn wa nílé lóko lẹ́yìn odi lókè òkun bá a ṣe ti gbé síta báyìí pé à ń lọ sílé K1 the ultimate náà ni gbogbo nǹkan tí ó bá ti jẹ́ mímọ̀ tó yẹ kí àwọn mọ̀ nípa K1 the ultimate òun ní ká fi hàn wọ́n. A dẹ̀ fẹ́ já wọn tàn mọ́ rárá, a fẹ́ fi nǹkan kan ṣú wọn lójú. Nítorí náà àárọ̀ yìí nínú ọlá ńlá yín wọ́n ní gbogbo àwọn ohun ọ̀sìn tí ẹ fẹ́ràn àwọn fẹ́ rí. Àwọn fẹ́ mọ bí gbogbo ilé yín bí wọ́n tiẹ̀ ṣe ń sọ yẹn táwọn ò tiẹ̀ láǹfààní láti débẹ̀. Nígbà tí BBC ti sọ pé àwọn ó ṣáájú lọ ọkàn àwọn balẹ̀ pé gbogbo ẹ̀ ní ojú àwọn máa tó. Ní àkọ́kọ́ náà a fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ ṣàlàyé nǹkan tàbí òmíràn fún wa lára àwọn àmì ẹ̀yẹ èyí tí bá má dàgbà mo mọ̀ fẹ́ jọ yín o. Mo fẹ́ gbogbo àwọn àmì ẹ̀yẹ tó wà níbí báyìí kẹ́ ẹ tiẹ̀ ṣàlàyé ẹyọ kan àbí méjì fún wa lórí rẹ̀. Ó yá tí ṣe bá ti yá. Àmì ẹ̀yẹ àmì ẹ̀yẹ oríṣiríṣi ló wà níbí o. Ó pọ̀. Dìde ká náwó sí i. Bismillah. Àmì ẹ̀yẹ pọ̀ o mélòó mo fẹ́ kà. Àmì ẹ̀yẹ pọ̀ lóríṣiríṣi. Àwọn àjọ tí à ń pè ní àjọ ikọ̀ tó ń gbógun ti ìwà egbògi olóró NDLEA nìyẹn àwọn nìyẹn ń bẹ yẹn. Metro News lélẹ́yìí. Àwọn oníròyìn Metro. Tí bàbá Buhari ni oríṣiríṣi tí Music Award Nigerian Music Award lélẹ́yìí. Then tí Èkó ni This is Lagos tí wọ́n bá wo eléyìí This is Lagos ṣé ti yé. This is Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu compliment Aṣíwájú ló fún mi ní eléyìí. Ìgbà tí wọ́n wà ní orí àléfà gẹ́gẹ́ bí gómìnà Èkó náà fún mi yẹn. Àwọn eléyìí tí ẹgbẹ́ bàbá kẹ́yìn eléyìí City People Award eléyìí ti Rotary nìyí. Ó pọ̀ awọ́dù pọ̀ o awọ́dù pọ̀ rẹpẹtẹ tá a bá bọ́ síbẹ̀ yẹn awọ́dù ó sùn rẹpẹtẹ. Awọ́dù pọ̀ awọ́dù pọ̀ Diamond Award National Sickle Cell Center awọ́dù pọ̀ rẹpẹtẹ mélòó la fẹ́ kà awọ́dù pọ̀ rẹpẹtẹ. All these places the award rẹpẹtẹ award ti pọ̀ jù mélòó la fẹ́ kà àdúpẹ́ fọ́lọ́run. Ó yá ní báyìí ká wá jáde lọ wọ́n ní pé gbogbo ọ̀nà àgbàlá yín tán ní. Ẹ fẹ́ wo àwọn ẹranko mi. Àwọn ẹranko pẹ́ lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ràn ẹranko lóòótọ́ ṣùgbọ́n sẹ́yìn náà ṣe tán àti wo àwọn ẹranko mi. Bẹ́ẹ̀ ni sà gbogbo ẹ̀ ni àwa náà fẹ́ rí torí bá tiẹ̀ ṣe ń wọlé àwọn ẹranko mi gan-an tá à ti rí láti dọ́ta tí ń dàgbà. Mo ní oríṣiríṣi ẹranko mo ní o. Gazelle. Mo ní gazelle. Ni wọ́n ń pè ní
oríṣiríṣi orúkọ náà fún wọn. Àwọn kan sọ pé gbin, àwọn kan sọ pé lúbe, but whatever it is, ìdàpé olóyìnbó ẹ̀ òun ni gazelle yẹn. Mo ní tán bá léèyàn dára bí mo ní kókó bẹ́ẹ̀ ni dàbí ó rẹwà púpọ̀. wọ́n gbénú ìdọ̀tí jù bẹ́ẹ̀ lọ bára wọn ṣe máa ṣe kí ni bó ṣe máa mọ́ lónìí ẹ̀ ọ̀kín ọlọ́jà nìyẹn. Wọ́n dẹ̀ ní adé orí ọ̀kín kò jọ tẹyẹkẹyẹ bó ṣe ń wò wọ́n yẹn lọ́lọ́kan òjọ̀ kan. Then mo ní pápá abẹ yẹn mo ní mo ní jàpá, mo ní gbogbo oríṣiríṣi nǹkan mo ní bẹ̀. ibẹ̀ náà ni lẹ́mú wa dé. So ṣé yìí fẹ́ràn ẹranko? Èmi náà fẹ́ràn ẹranko ṣùgbọ́n mi ò tí ì tá a bá lọ sí ibi tí wọ́n ń kó àwọn ẹranko sí òun náà láti máa ń rí mi ò mọ̀ pé èèyàn tún lè pèsè àyè nínú ilé èèyàn. tọ́lọ̀ bá gbàyàn ní àyè kò sí nǹkan tó burú jù níbí báyìí. Tòlótòló ìbílẹ̀ lélẹ̀ ìyẹn là ń pè ní tọ́kí. Ògúnfe tiwa ògúnfe ìbílẹ̀ nìyẹn. Then mo ní porcupine. Wọ́n ṣe òun náà ń pè ní lílì. Mo ní porcupines akọ àtabo. Bó ṣe wà mẹ́ẹ̀ porcupines méjì ló wà ń bẹ̀. I have 2 porcupines there. Then mo láwọn ògúnfe. Ó ṣe bí ẹni pé mò ń rí jàpá. Jàpá náà wà, mo jàpá nì. Jàpá rè. Jàpá náà nìyẹn, mo ní jàpá, mo lóbùkọ. Then mo tún ní àwọn ẹran inú igbó kékèké kan táwọn wà ń bẹ̀ yẹn. Àwọn wà ń bẹ̀ yẹn fẹ́ pé squirrel, olóyìnbó sọ pé squirrel. Mo láwọn squirrel ń bẹ̀ yẹn. Jẹ́ ká gbà báyìí lè fẹ́ ká gbà. Okay. Torí ó ṣe bí ẹni pé mo rí kinní kan Ògòǹgò tó ga ó ga jù èèyàn lọ. Ògòǹgò nìyẹn. Ó jọ mí lójú. So zoo nìkan lẹ ti máa ń rírú ẹ̀ àbí? Bẹ́ẹ̀ ni sà, bẹ́ẹ̀ ni torí owó là lọ fi wò ó ohun tá a lè wò ní lọ́fẹ̀ẹ́ báyìí tán bá lọ sí àwọn ibi tán kó ẹranko pamọ́ sí ní ọ̀pọ̀ ìgbà ibẹ̀ ni wọ́n ti máa ń rí irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn wò ṣùgbọ́n ojú tó lé ojú tó kò BBC Yorùbá ló ń jẹ́ bẹ́ẹ̀ àwa náà la tó bẹ́ẹ̀ ta lè sọ pé tọ́ a lè mú yín lọ ibi tẹ́ ẹ̀ ti ní san kọ́bọ̀ kẹ́kọ̀ọ́ gbogbo àwọn ẹranko yìí lọ́ọ́ yín ọlọ́run mà kú iṣẹ́ o ó rèé o ẹ̀yin aráalé. Ògòǹgò ni ẹ. ló lè sọ pé òun tiẹ̀ ti rí ògòǹgò rí àwọn nǹkan báyìí wọ́n ní ògòǹgò lélẹ̀. ògòǹgò ọba ẹyẹ nìyí. ọba ẹyẹ ògòǹgò ọba ẹyẹ ṣe rí bó ṣe tó ó ga jù mí lọ lórí ìdúró bí mo ṣe ní mo ga tó yìí. takọtabo ni wọ́n mọ̀ ṣe wà yẹn akọ àti abo ẹ̀ ni. wọ́n pèlè ní mo ṣe òpè ẹ ti máa rí lè rí gives etí odò lẹ́sìn máa rí àwọn eléyìí then kẹ́kẹ́ igun mi kejì dà. Igu. Mo ní igu o. Àwọn tọ́mọléyàn lójú gbogbo tó ń lọ lókè gbogbo ẹ̀ pátápátá. Mo dẹ̀ ní àwọn mo ní ẹyẹlé. Mo lẹ́lẹ̀ ẹyẹlé ṣùgbọ́n náà wà. Oríṣiríṣi ẹyẹlé wà ẹyẹlé onílẹ̀kẹ̀. Mo lẹ́ ẹyẹlé onílẹ̀kẹ̀. Kí ni ìyàtọ̀ ní ẹyẹlé onílẹ̀kẹ̀ àti ẹyẹlé? Ẹyẹlé onílẹ̀kẹ̀
ẹ bá wo ẹyẹlé onílẹ̀kẹ̀ òun nílẹ̀kẹ̀ lọ́rùn ó ní ó dàbí àwọn ẹyẹlé Saudi tó nílẹ̀kẹ̀ lójú tó nílẹ̀kẹ̀ lọ́rùn báyìí ó rẹwà lọ́rùn mo ní tòyìnbó àwọn onílẹ̀kẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n yẹn ó so ìlẹ̀kẹ̀ sọ́rùn ẹ̀ tí ó ti yé ó so ìlẹ̀kẹ̀ sọ́rùn ó tún ṣe sójú dàbí ó wà lójú ẹ̀ bígbà tó létí ló sojú òun yàtọ̀ sí oríṣiríṣi ẹyẹlé ló wà ẹyẹlé kan tún rè àwọn eléyìí kílé táwọn eléyìí ṣe tán bọ́n ṣe ẹ̀yà tí wọ́n nìyẹn oríṣiríṣi different species ni wọ́n different species àwọn eléyìí geese náà ni wọ́n bí geese eléyìí ni ṣùgbọ́n ti Chinese lélẹ́yìí Ọlọ́run kò ṣe ti Chinese geese ó túmọ̀ sí pé tó wà ní àwọn wo ló láwọn eléyìí general eléyìí wà ń lu òyìnbó dáadáa wọ́n China nìkan láti àwọn Chinese àwọn eléyìí Chinese àwọn Japanese Chinese ni. Ọlọ́run kò ṣe ó ṣe bí ẹni pé mo rí kinní kan nínú mo ní crocodile àlégbà kí ni ìdí tó fi jẹ́ pé àwọn nǹkan báyìí gbogbo oríṣiríṣi ẹranko ṣe mọ̀ pé ọ̀pọ̀ èèyàn wọ́n lè ní mo lájà ńlé pet mi ni fi ń ṣe nǹkan tí mo fẹ́ràn mo fẹ́ràn àwọn eléyìí gbogbo nǹkan lẹ fẹ́ràn kí ni ìdí kí ló fà á tó fi jẹ́ pé gbogbo ẹranko pátápátá lẹ́yìn ìdí tí n fi fẹ́ràn wọn ìdí tí n fi fẹ́ràn wọn òun ni pé èèyàn ní wà láyé yìí kó má ní nǹkan tó fẹ́ràn tí àsìkò bá lọ tásìkò bá lọ tó bá dákú èèyàn nulé wọ́n ní amúlé ti gbó ló ń gbọ́ ohùn ẹyẹ àwọn nǹkan wọ̀nyí wọ́n ń ṣàkókò bọ́ ìwà ìtásìkò bá tó báyìí sìn tí táìmù bá tó wọ́n á sọ aago wọ́n máa sọ aago irú àwọn ostrich yẹn wọ́n máa sọ aago tásìkò bá tó gbogbo wọn náà ní different àwọn eléyìí náà ń sọ aago wọ́n máa sọ aago wọ́n sọ táìmù tásìkò bá tó wọ́n máa sọ aago wọ́n ní wọ́n máa pé wọ́n máa sọ aago. lórí ojújẹrẹ lẹ́yìn lẹ́yìn mo tiẹ̀ wá gbìyànjú títí pé kó tiẹ̀ bá mi sọ̀rọ̀. parrot. wọ́n ti sọ pé ó máa ń sọ̀rọ̀. ó máa ń sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀. kò dá mi lóhùn mi ìwà mọ̀ bóyá sẹ́yìn gangan bá a sọ. à ń bá sọ̀rọ̀ ó ń gbọ́ ó ń dáhùn gbogbo ọ̀rọ̀ tẹ́ bá ní sùúrù pẹ̀lú ẹ̀ gbọ́rọ̀ ẹnu ẹ̀ gbọ́rọ̀ ẹnu ẹ̀. Bobby, I have some friends. Bobby, how are you? Give me your head. Good, Bobby. You want to dance for them? Bobby is a lucky chap. Oh. Bobby is a lucky chap. Oh. Oh yeah, dance, Bobby. Bring your head. Come on. Good Bobby. Good boy. How are you? Give me your shake. Give me your hand. Wow, Bobby. Good. You want to speak to my people? Bobby. Òyìnbó lẹ fi kọ́ Bobby. Bá sọ̀rọ̀ ó ń gbọ́ Yorùbá gbogbo nǹkan ló ń pè orúkọ sí nǹkan tí ó ń pè Yorùbá yẹn tó bá gbórúkọ yóò lè pe orúkọ yín bẹ́ẹ̀ yẹn. Yẹ́misí ni mò ń jẹ́. bóyá máa sọ bóyá sọ yìí gangan ló ṣe máa sọ Yẹ́misí ni mò ń jẹ́ o. Méjì ni mo ní. Ẹ ṣe fún wa ní àǹfààní mo sì mọ̀ pé inú àwọn aráalé inú wọn dùn gidigidi pé ẹ tiẹ̀ fún wọn láǹfààní láti mójútó ọgbà mi àyíká yín nínú ọgbà yín pé èyí náà ni Ọlọ́run ṣe yòlà báyìí tó pèsè gbogbo irú nǹkan báyìí tó pọ̀ fáwọn náà láǹfààní láti máa wò ó. Á wá jókòó báyìí ní sẹpẹ́sẹpẹ́ láti mọ ẹ wá jókòó ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Ẹ wá jókòó. Torí pé ìbéèrè ti pọ̀ ó ti pọ̀ lọ jàǹtìrẹrẹ lórí gbogbo oríṣiríṣi nǹkan tí àwọn aráalé fẹ́ mọ̀. Lórí gbogbo nǹkan tí àwọn aráalé fẹ́ mọ̀ wọ́n ní ká bi yín. A ti gbé síta láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn pé à ń lọ sí Ìjẹ̀bú Òde láti lọ rí Alhaji Lásìkànmí Wàsíù Àyìndé Marshal K1 the ultimate. Lórí ètò lónìí
get notification. A ó máa béèrè oríṣiríṣi àwọn ìbéèrè ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ òdú ni mí mi ò ṣe àìmọ̀ fún lóko pápá jùlọ fún àwọn aráalé. Yẹ́misí Oyèdépò náà ni ó máa tukọ̀ ètò lọ́sàn-án òní. Ká tó débí àwọn èèyàn ti béèrè àwọn ìbéèrè oríṣiríṣi. Lára àwọn ìbéèrè tí wọ́n sì ń béèrè tán bí wá ni pé lákọ̀ọ́kọ́ wọ́n ní ká béèrè ẹni tó kọ́kọ́ fi ìbéèrè títí ẹ̀ ṣọwọ́ sí wa. Ó ní ká béèrè lọ́wọ́ yín. Ó ní orúkọ mi ni Kọ́lá Awóyẹmí. Ìbéèrè mi ni pé ọmọ ìlú ibo ni ìyá tó bí yín lọ́mọ tó jẹ wọ́n lógún ní ìtàn fẹ́ mọ̀ pé. Màmá mi ọmọ ìlú Péjú Èkìtì ni màmá mi ní Èkìtì state, ṣùgbọ́n àwọn tó bí wọ́n jẹ́ ọmọ ìlú Péjú o, torí ìlú yìí la bí màmá mi sí. Kò yé mi. Ìlú yìí náà bí sí, ìlú yìí làwọn ìyá àti bàbá ẹ̀ tó jẹ́ ìlú Péjú Èkìtì, ìlú yìí náà ti jó níṣòwò, ìlú yìí náà bí màmá mi sí. Bẹ̀tẹ̀ àwọn tó bí ṣé odò níwà kó má níbi tó ti ṣẹ̀. Àwọn tó bí màmá mi bàbá ẹ̀ àti ìyá ẹ̀ náà wá láti ìlú Péjú, ọmọ ìlú Péjú àti Ẹlẹ́kọ̀lé ni màmá mi. Ṣùgbọ́n nígbà tí wọ́n bí wọn síbí ó ṣe ibi náà dàgbà sí rèé, ibi náà ló ti lọ́kọ tó fẹ́ bàbá mi. Ó túmọ̀ sí pé ọmọ Ìjẹ̀bú lẹ́yìn báyìí. Bàbá tèmi ọmọ Ìjẹ̀bú Òde ni, ní ìdílé mẹ́rìndínlógún tá a ti ń bí ni. Ṣé ẹ ti gbọ́ ẹni tó béèrè ìbéèrè yẹn wọ́n ti sọ lẹ́kùnrẹ́rẹ́ pé ìlú Péjú Èkìtì ni ìyá àti bàbá ìyá wọn. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ìlú Ìjẹ̀bú Òde náà bí màmá mi sí. wọ́n bí wọn sí. Nítorí náà ńkọ́ àwọn náà lọ́kọ, wọ́n dàgbà, wọ́n gbọ́njú sí wọ́n bímọ síbí. Ibi wọ́n sì lọ́kọ síbí. Ó túmọ̀ sí pé ọmọ ti padà wá sí ilé. Ẹlòmíì tún béèrè pé ìbéèrè ti tòun ni pé ká tó lọ sórí ìbéèrè ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ pé ó ti tó bí ọjọ́ mẹ́ta pàápàá jùlọ láti 1979 lè ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin kíkọ. 79 kọ́, point of correction, kì í ṣe 79. ẹ jẹ́ ká kọ́kọ́ gẹ̀ẹ́tì dáadáa, 79 kọ́ ní ìbẹ̀rẹ̀ orin kíkọ. Àwo tí ẹ kọ́kọ́ gbé jáde. 1980. 1980. Àwo tí n kọ́ gbé jáde láfta tí mo dé láti Mọ́kà, mo lọ sí Mẹ́kà ní 1979, mo gbé àwo mi àkọ́kọ́ jáde ní 1980. Nígbà tí ẹ ti wá bẹ̀rẹ̀ tẹ̀ ti gbé àwo yẹn jáde ó ti ju àwo bíi 70. Ibi tí ìwádìí ti yín sọ fún yín nìyẹn. Tẹ̀ ti ṣe èmi ti lé tèmi bẹ́ẹ̀ bá ní 70 ni ẹ̀yin ṣe ìwádìí yín, àdúpẹ́ fọlọ́hún. Bí mi bá sọ pé ó ti lé ní 100, àdúpẹ́ fọlọ́hún. Nǹkan tí ibi tí mo tiẹ̀ wá ń lọ gangan ni pé ọ̀nà wo lẹ gbé gbà tó jẹ́ pé láti ìgbà yẹn títí di àsìkò yìí ẹ sì jẹ́ ẹ̀kú sọ́nà, ẹ sì jẹ́ ẹni tó jẹ́ pé ayé sì ń fẹ́ tó sì ń lé téńté. Báwo lẹ ṣe ṣe, báwo lẹ ṣe gbé gbà tí tó fi rí báyìí? Gbogbo nǹkan tí ẹ̀dá bá dà láyé oore ọ̀fẹ́ Ọlọ́run ni, kì í ṣe mímọ̀ ṣe ẹ̀dá. Ẹ̀dá kan ò lè fọwọ́ sọ̀yà wípé mímọ̀ ṣe òun ni bí ó bá ń ṣe oore ọ̀fẹ́ tọlọ́run ọba àti ìdùnnú Ọlọ́run. Ọlọ́run ọba ṣe nínú ọlá ńlá ẹ̀, bó ṣe ṣe ọlá yẹn fáwa ọlá ni. ẹni tọ́lọ́run bá ṣe fún tó bá mọ̀ á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, kì í ṣe mímọ̀ ṣe o. Àánú Ọlọ́run ni mo rí gbà, mo rà àánú Ọlọ́run gbà ni, oore ọ̀fẹ́ Ọlọ́run ni, mo dẹ̀ ń dúpẹ́ fọlọ́run. Ọlọ́run ní ọlá ńlá ẹ̀, Ọlọ́run túnbọ̀ jọ máa ṣọ́ wa o, oore ọ̀fẹ́ Ọlọ́run la gbà. Ìbéèrè tí mo fi pamọ́ lẹ́ẹ̀kan tí mo ní pé ká má ti béèrè, ẹnìkan béèrè pé nítorí nínú àwọn nǹkan tí a ti kà tí a wò tá a mọ̀ ni pé ẹ ti gba oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ oyè gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe fi hàn wá, débi pé ẹ gba oyè King of Fuji ní California. Tí wọ́n bá ti wá ń sọ̀rọ̀ Nigeria, Doctor of Music ní California. Yeah. Tí àwọn èèyàn bá ti wá ń sọ̀rọ̀ wọ́n wá ní Wàsíù ló ní Fuji, rárá Barrister ló ní Fuji. Òun ló wá fa ìbéèrè jáde tí ẹni wá ń béèrè pé ìbéèrè tòun ni pé
Bàrímadé ó ní pé alágbàfọ̀ òní Wàsíù ṣe lọ́dọ̀ bàbá òun pé ṣé lóòótọ́ ni àwọn fẹ́ mọ̀ àti pé orin fújì gangan báwo lẹ́yìn ṣe wọnú ẹ̀. orin fújì ọlọ́run orin kíkọ ẹ̀bùn lọ́lọ́run fi ṣe fún gbogbo ẹni tó bá ń kọ ẹ̀bùn táwọn ìṣíwájú ní ẹ̀lẹ́mí náà ní a bí orin mọ́ mi ni nítorí pé ìyá tó bí mi lọ́mọ ló ń kọrin tẹ́ẹ̀tẹ́lẹ̀ kó tó di pé èmi náà já orin gbígbà mo jẹ́ orin kíkọ mo jagbà látara ìyá tó bí mi lọ́mọ ọlọ́run fi ṣẹ̀bùn fẹ́mi náà èní ìkejì ń bẹ mo jẹ́ ajíwéré ajísàrì mo ní group tó ń jáde mo ní ẹgbẹ́ ajíwéré tó yẹ pé nínú àwẹ̀ a máa ń jí àwọn mùsùlùmí lóru wọ́n dìde kan gbàwẹ̀ tó jẹ́ the Islamic part of tó jẹ́ ti ẹlẹ́sìn mùsùlùmí àwẹ̀ àbí gbà lóṣù àwẹ̀ then àwọn àjọ kan wà tó ń gbé àgbékalẹ̀ ajíwéré ajísàrì ìdíje àwọn olórin àti kékeré ni mo ti bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ ní ẹ̀ka tọmọdé ẹ̀ka mẹ́ta ló wà ẹ̀ka tọmọ kékeré ẹ̀ka tààrin àti ẹ̀ka àgbàlagbà so àti kékeré yẹn ni mo ti bẹ̀rẹ̀ tí mo dẹ̀ gba àmì ẹ̀yẹ ife àkọ́kọ́ tó gbórókè nínú àwọn kékeré mo bọ́ sí àárín mo tún gba ife àmì ẹ̀yẹ tó gbórókè níbẹ̀ náà kí n tó tún graduate sí kí n tó gùnkè bọ́ sí tàgbàlagbà mo tún gba àmì ẹ̀yẹ ńbẹ̀ dáadáa mo gbà dáadáa tí ò ń ṣọdún kan ọdún méjì ọdún mẹ́ta kí n tó wá dáwọ́ dúró tí mo wá di ìyẹn lédè olóyìnbó wọn sọ pé èèyàn turn pro mo wá yí ọwọ́ padà mo wá di ẹni tó mú orin kíkọ ní ọ̀kúnkúndùn tó fi ń ṣiṣẹ́ ṣe àtìgbà yẹn títí di èní àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìtàbẹ̀ sí ń ṣe nìyẹn. ọ̀rọ̀ tí wọ́n ní Bàrímadé sọ torí pé a mọ̀ pé àjọṣepọ̀ wà láàrin èèyàn àti Barrister kí ni nǹkan kan báwo gangan ni àjọṣepọ̀ yín ṣe jẹ́ báwo lè ṣe dé. ṣe mọ̀ pé ọ̀gá mi làlájì Barrister nítorí pé ọmọ tó bá ní ìgbàgbọ́ nínú tó ń ṣe ìgbàgbọ́ àkọ́kọ́ ni kó kọ́kọ́ nígbàgbọ́ sí àwọn tí wọ́n ṣíwájú ẹ̀ tó ń ṣe nǹkan yẹn kóhun tó máa ṣe ẹni tí mo rí gẹ́gẹ́ bí àpẹẹrẹ rere àwòkọ́ṣe dáadáa òun ni Alhaji Sikiru Ayinde Barrister tí mo sì jẹ́ ọmọ fún tó sì mú mi bí ọmọ tèmi náà mú bí bàbá tí mo ń wo àwòkọ́ṣe rere látara ẹ̀ ó dẹ̀ adẹ̀ ní àjọṣe tó pọ̀ tí ọmọ lẹ́yìn bá fẹ́ ṣe dáadáa tó dẹ̀ fẹ́ ní nǹkan tó ń pè ní àmì oríire ẹ̀ òun ni kó rí ọ̀gá kan tó dìrọ̀ mọ́ tó jẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ dáadáa fún so ìmọ́lẹ̀ dáadáa làlájì Barrister jẹ́ fèmí tí Bàrímadé àbíkílẹ̀ porúkọ ẹ̀ Mọ̀dínà tó bá ní èmi alágbàfọ̀ bàbá wọn ẹ̀ kí mi kú oríire báyìí alágbàfọ̀ Barrister tó wá di èèkàn tọ́lọ̀ ń gbé ọlá fún báyìí ìyẹn já sí pé téèyàn bá ti fẹ́ ṣoríire láyé bó ṣe fẹ́ kóríire òun gùn tó bẹ́ẹ̀ ni kó ṣe sìngbà á jẹ́ pé ńgbà tí mò ń sìngbà pẹ̀lú Alhaji Barrister mo sìngbà débi pé màá máa káṣọ sọ́pọ̀n màá máa fọ̀ mo ti fi gbogbo ọ̀nà mo ti fi wá àlùbáríkà ṣùgbọ́n ìyẹn ò ń ṣe nǹkan tí ẹnu Mọ̀dínà gbà Mọ̀dínà ọmọ Núrù ni Mọ̀dínà Núrù bàbẹ́ ẹ̀ ó jẹ́ àbúrò Alhaji Barrister tó sì jẹ́ ọ̀rẹ́ mi dáadáa so Mọ̀dínà láti sọ pé tọmọ kékeré bá ń pa ìtàn tó bá ju ẹnu ẹ̀ lọ ní ọ̀dọ̀ àwọn àgbàlagbà àwọn aráalé wọn ó yẹ kán lè pè é kán sọ fún pé eléyìí tó ń pa yìí àròkò tó ń pa tẹ́sí ẹ̀ bá dé fún ẹ á pọ̀ ju nǹkan tó sọ lọ ẹnu Mọ̀dínà ò gbà ṣùgbọ́n ẹ rí ká ṣàforíjì nítorí pé tá a bá ní kí méjò ṣe gùn ní ká ṣe dáná ẹ̀ á súnlé ẹ jẹ́ ká sọ bá kékeré yẹn ká jẹ fò ó ká máa bá eré àníyàn lọ. àwọn aráalé wọn ti ń kí yín ní mẹ́sàn-án mẹ́wàá ká bẹ̀rẹ̀ lórí Ògúnyọmí Ṣàngó Bámilà Ọlọ́run mi lánàá wọn ní K1 is a blessed guy òyìnbó náà sọ mo kàn ṣèṣì kà yẹn ní ẹgbẹ́ ní tó bá ti sọ òde òyìnbó
lórí ìkànnì yìí mi ò ní ka ọ̀rọ̀ wọn síta. Adeniyi Suleiman Nafisa àwọn náà ń kí wa. Wọ́n ní Bọ́ládé forílétí rẹ̀ àwọn náà ń kí yín. Wọ́n ní King of Fuji respect bàbá. Okay, wow. Ọmọlọ́lá Ayaọlá AJ wọ́n kí yín. Atọ́lágbé Adégòkè wọ́n kí yín. Taofik Alao Ọlárẹ̀wájú wọ́n ní Alhaji Dr. Sikiru Ayinde Barrister MFR Fuji creator wọ́n ní àwọn náà ń kí yín. Ismail Adegbola wọ́n ní YK1 cannot project the legacy of Barrister. Pé kí ni ìdí tí K1 fi lè máa fi iṣẹ́ Barrister kọ́ máa fi yangàn kọ́ máa gbé sójú kọ́ máa eléyìí tí mo ń ṣe kí ni mo ń ṣe Fuji ni mo ń ṣe Barrister ẹni tó bá mọ nǹkan fún yàn bá mọ nǹkan fún yàn ẹni tí nǹkan ò bá yé bó bá ṣe yí òun mọ́ ló ṣe máa sọ̀rọ̀ ọmọ kí báwo náà ṣe ń gbé iṣẹ́ sí tàbí ò bá ju àdàgbà tí mo gbé dání yìí lọ mo gbé dání mo sì ń ṣe ní dáadáa mo mú lọ́kùnkúndùn mo sì ń ṣe lójú àmì mo ń ṣe lójú òṣùwọ̀n mo ń ṣe lójú òṣùwọ̀n mo ń ṣe lójú àmì ó lámì Ọlọ́run sì fà àlùbáríkà sí ìyẹn já sí pé gbogbo ẹni tó bá ṣe nǹkan bó ṣe yẹ kó ṣe èrè ló máa já sí àlùbáríkà àtayọ̀ ló máa já sí. Mo kọ́kọ́ fẹ́ mo tọrọ gáfárà mo fẹ́ ṣàlàyé fún àwọn aráalé wípé orí ìkànnì BBC Yorùbá òun ni a wà báyìí ẹ sì lè máa wò wá lórí Facebook page wa ìyẹn BBC News Yorùbá ẹ lè wò wá ní www.bbcnews.com/yorùbá náà ṣùgbọ́n mo fẹ́ pe àkíyèsí wa sí pé gbogbo ẹni tó bá fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ K1 lọ́sàn-án òní ẹ jẹ́ ká jọ̀wọ́ ká máa béèrè ìbéèrè wa pẹ̀lú èdè Yorùbá. Èdè Yorùbá dùn, Yorùbá dẹ̀ ní àṣà. Ẹ jẹ́ ká tẹ̀lé ohun tí à ń torí pé tí ó bá ti jẹ́ pé èdè Yorùbá, èdè òyìnbó la fi ń béèrè ìbéèrè ó ṣeé ṣe kí a má lè ka ìbéèrè yín síta. Ìbéèrè míì tí wọ́n tún béèrè wọ́n ní ẹ jọ̀wọ́ ẹ bá mi sọ fún wọn pé obìnrin abanilórúkọjẹ́ kan tó ń jẹ́ Auto Bola Afọláṣadé pé kí ni nǹkan tí ó dà yín pọ̀ kí ẹ bá wọn kẹ́ ṣàlàyé ẹ̀ kí ó yé gbogbo àwọn aráalé pé kí ni nǹkan tó wà láàrin yín gangan tó fi ń pè yín síta tó ń ṣe ìwà abanilórúkọjẹ́. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti Mọ̀dínà tó ní alágbàfọ̀ bàbá wọn ní Wàsíù Àyìndé àti Auto Bola ìkan òsàn kan náà méjèèjì 5 àti 6 ìkan òsàn kan ọmọ ìyá Bánkálẹ̀ méje náà ni wọ́n ṣùgbọ́n ká dúpẹ́ fọ́lọ́run wípé Ọlọ́run ṣe wá ní ògo ó wá ṣe wá lógo débi pé gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ orúkọ wọ́n ti wá jágbọ́n pé dábàá sọ wọn nípa Wàsíù yálà asọ́dáadáa àbí asọ́dáadáa àfi jórúkọ Ọlọ́run máa ṣeun o Ọlọ́run abá abéṣù wí kò sí nǹkan kan ò sí láàrin mi àti Auto Bola àwọn tó mọ̀ Auto Bola mọ̀ ṣùgbọ́n ìyẹn kọ́ la fẹ́ treat lẹ́ni ìyẹn kọ́ la fẹ́ sọ̀rọ̀ nípa ìlẹ́ni níta fẹ́ sọ̀rọ̀ nípa ìlẹ́ni òun ni ká sọ̀rọ̀ nípa ẹ̀ wọ́n ní gbogbo ẹni tó bá fẹ́ ṣe oríire tó dẹ̀ fẹ́ ṣe dáadáa kò ní rí ẹni tọ́lọ́run gbàdúrà pẹ̀lú oríire kó gbàdúrà ìṣubú àti ìfàsẹ́yìn fún èèyàn máa ń bóníire yọ̀ mo bóníire yọ̀ mo bóníire jó kíre bá lè jẹ́ tèmi ò wá. jẹ́ tèmi ṣe ti gbọ́ wọn ní ká bóníire yọ̀. tí èèyàn bá ti róníire kéèyàn bóníire yọ̀ kó bóníire jó má bínú ẹni tọ́lọ́run bá gbà fún má wá ìṣubú ẹni tọ́lọ́run bá gbé sókè má gbé ẹni tọ́lọ́run gbé dìde má gbé ṣubú tó bá rò pé ìyẹn ni wọ́n máa fi jẹ́ èèyàn á fi jẹ́ èèyàn ní ìṣẹ́jú tó ń sọ létí àwọn aláìmọ̀ iná tí ò ní jó pẹ́ tí ò dẹ̀ ní dalẹ́ ni iná tàwa Ọlọ́run ló pilẹ̀ ló dá iná tiwa àwa gbogbo ẹni tọ́lọ́run bá dá ẹ̀dá kan ò lè gbé ṣubú ẹni tọ́lọ́run bá gbé dìde ẹ̀dá kan ò lè gbé ṣubú bàbá ṣèbàjẹ́ ẹ̀ láàárọ̀ kílẹ̀ tó ṣú fúnra wa náà là á máa fẹnu wa ka boroboro pé
àbòsí ẹni láṣẹ o ṣùgbọ́n ká dúpẹ́ fọ́lọ́run Ọlọ́run ní àná ń ṣojú wa èní ń ṣojú wa tó bá tún wà nú ọlá Ọlọ́run kọ́ la tún ṣojú wa náà àtún ṣojú wa. ṣé ẹ ti gbọ́ ẹni tó béèrè ìbéèrè yẹn wọ́n ní pé kò sí nǹkan kan tó wà láàárín àwọn àti Bọ́lá Fọláṣadé ṣùgbọ́n ìbàjẹ́ ènìyàn lásán kò dáṣẹ́ Olúwa dúró. kò dáṣẹ́ Olúwa dúró. A mo tẹ̀síwájú nínú ìbéèrè kejì èyí tí ọkùnrin kan béèrè pé wọ́n ní Moruf Ajífọlá ẹ bá mi béèrè lọ́wọ́ Alhaji Àyìndé Wàsíù pé kí ló dé tí wọn kì í fi kópa nínú eré tíátà. Wọ́n ní pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ olórin ló máa ń fèrè tíátà náà ṣe lẹ́gbẹ̀ẹ́ kan kí ló dé táwọn ò ṣe kí ń rí ẹ̀yìn bóyá wọ́n fẹ́ kẹ́yìn náà. táṣọ gbogbo nǹkan ló lásìkò gbogbo nǹkan dẹ̀ ló ní àyè báyẹ̀ bá yọ tọ́lọ́run bá fi orí ọ̀fẹ́ sílẹ̀ kò sí nǹkan tó stop mi tó dá mi dúró láti má ṣe ṣùgbọ́n kì í ṣe bíi pé kí n fi ẹ̀tẹ̀ sílẹ̀ kí n máa pa làpálàpá orin kíkọ tí mò ń kọ yẹn iṣẹ́ ńlá ni akọ́ṣẹ́ ni tí n bá tún mú nǹkan míì náà mọ akọ́ṣẹ́ di méjì ṣùgbọ́n tó àǹfààní bá yọ mo ti ṣe rí torí ọ̀fẹ́ bá tún yọ fún mi láti ṣe màá ṣe torí ó ti jẹ́ṣẹ́ tí mo ti yàn láàyò tẹ́lẹ̀tẹ́lẹ̀ iṣẹ́ eré orí ìtàgé mo ti ṣe láti gbà kékeré àwọn tó mọ̀ mí pẹ̀lú ẹ̀ tó sì wà ń bẹ̀ dì sí gbogbo wọn tó bá ní nǹkan bẹ́ẹ̀ ṣe wọ́n máa pè mí ńgbà míì lásìkò bá wà fún mi táyé bá yọ màá ti bá ráyè láti bá wọn ṣe màá bá wọn ṣe táyé ò bá yọ láti ìbẹ̀rẹ̀ màá ti jẹ́ kó mọ̀ pé mi ò ní bẹ̀rẹ̀ kí n má lè parí ẹ̀ so kì í ṣe dandan táyé bá yọ ni táyé ò bá yọ kò sí nǹkan tá a fẹ́ ṣe sí yẹn. Bóyá kí n wá gbé ìbéèrè mi jáde nínú nǹkan tẹ́ sọ yẹn pé ẹ sọ pé gbà tí ẹ ti kéré lẹ ti bẹ̀rẹ̀ sí ní ṣe. mo ti wà ní eré onítàgé yes ẹ ti ṣe mo ti ṣe eré onítàgé mo ti ṣe eré onítàgé láti bàtẹ́ ti bẹ̀rẹ̀ orin mo ti ṣiṣẹ́ pẹ̀lú bàbá mi lórí. kí ni ìhà tí àwọn òbí yín kọ sí yín nígbà tí ẹ wà ní kékeré tó jẹ́ pé àwọn nǹkan tẹ́ ẹ yàn láàyò yìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé àwọn èèyàn máa ń rò pé ọmọ tí ò ní nǹkan ṣe lóun fẹ́ máa lọ máa ṣiṣẹ́ orin ọmọ tí ò fẹ́ nǹkan ṣe lóun fẹ́ lọ máa ṣeré orí ìtàgé láyé ìgbà yẹn kí ni àwọn ìhà tí àwọn òbí yín kọ sí àwọn ìpinnu yín nígbà tí ẹ wà ní kékeré. lákọ̀ọ́kọ́ ìhà dáadáa làwọn òbí mi kọ nítorí pé ìgbà tí màmá mi fẹ́ kọrin ní kékeré wọn ò jẹ́ kó kọ nítorí pé ó jọmọ obìnrin nígbà yẹn wọ́n tètè ya kì í mọ́lẹ̀ wọ́n fi ránṣẹ́ sí ilé ọkọ ẹ̀ wọ́n wá sọ fún pé tó bá dé ilé ọkọ ẹ̀ tí ọkọ ẹ̀ bá fàyè gbà kó máa kọrin déédéé ṣùgbọ́n níta bá ti kọ mẹ́dàá a ti kọ́ so níta kọ́ mímí ni èmi dẹ̀ yan orí kíkọ wọ́n dẹ̀ bá mi fọwọ́ gbà adúpẹ́ fọlọ́run wọ́n bá mi fọwọ́ gbà lẹ́nìí akọ ó lámì a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹ̀yin aráalé gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ó ṣeé ṣe kó jẹ́ pé nígbà tá a bẹ̀rẹ̀ ètò yìí ẹ̀yin ò tí ì darapọ̀ mọ́ wa ní bá a ṣe wà lọ́wọ́lọ́wọ́ tá a ṣe ń sọ̀rọ̀ yìí ní báyìí ilé ọmọ Ojúṣàgọ́lá ní GRA Ìjẹ̀bú Òde ń la wà báyìí nínú ilé K1 The Ultimate àwọn náà ni à ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ní báyìí. Ní báyìí a ó lọ sí òkè lọ́hùn náà. A fi àwọn nǹkan kọ̀ọ̀kan a fẹ́ fi wọ́n hàn yín nígbà tí a bá padà dé àwọn ìbéèrè yín a máa kà fún K1 wọn á dẹ̀ lè máa fi ìbéèrè wọn á máa fi ṣọwọ́ sí yín. ìgbà wọn tí mo kọ́kọ́ dórí àlééfà yìí ó fẹ́ ṣe mí ní kàyéfì díẹ̀ pé báwo ni àgbàlagbà tó bí mi lọ́mọ tá máa kúnlẹ̀ kí mi ṣùgbọ́n àwọn èèyàn máa ń sọ fún mi pé kò ń ṣe mí wọ́n kúnlẹ̀ kí pé ibi tí mo wà orí àpèrè tí mo wà ni wọ́n bọ̀wọ̀ fún. orúkọ mi ni ọmọbabìnrin Táíwò Oyèbọ́lá Agbóná Adélé Ọba ti ìlú Ààyè ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́dọ̀rẹ́ ní ìpínlẹ̀ Ondo. Èmi ni olórí ìlú Ààyè ní ìgbà tí a wà yìí ní ìgbà tí bàbá mi gbéṣẹ̀
nígbà yẹn ni mo wá di adelé ọba torí ní àṣà àti ìṣe ti ìlú Ààyè tí ọba bá ti gbéṣẹ̀ oṣù mẹ́ta sí ni wọ́n máa ń fi adelé ọba jẹ ọmọ ẹ̀ ni wọ́n máa fi ń jẹ adelé ọba ọdún kan ó lé sẹ́yìn ni mo ti di adelé ọba ti ìlú Ààyè 500 level ni mo wà nígbà tí mo di adelé Ọlọ́run dẹ̀ ràn mí lọ́wọ́ gidigidi torí mo ní ìyá tó jẹ́ pé àwọn kújú wọn mo dẹ̀ ní àwọn olóyè tó jẹ́ pé nígbà tí mo débẹ̀ a ṣe bíi kọ́mítì tí n bá sí ní ìlú bẹ́ẹ̀ mo wá school àwọn yẹn gbogbo wọn tó bá ṣẹlẹ̀ wọ́n lè máa ṣédè mi títí tí màá fi dé tí màá tiẹ̀ di adelé gan mi tí lè lọ ilé ọkọ báyìí torí ó sì láwọn kọ̀ọ̀kan tí mo ti pinnu bó yẹ kí n ṣe ó dẹ̀ yẹ kí n ní kí n tó lọ ilé ọkọ ṣe mọ̀ so tí ò bá ti ń ṣadélé gan mi ò lè lọ sí ilé ọkọ báyìí ṣẹ̀gbọ́n máa ń sọ pé ọba bá lórí ohun gbogbo ṣùgbọ́n èmi mi fi tìyẹn ṣe tọmọ agbẹjọ́ wa máa sọ fún wọn ó yẹ jẹ́ ká jíròrò kínní yìí so àdé jíròrò ẹ̀ nǹkan tá a bá ti ṣe náà ni àwọn èèyàn náà fọwọ́ sí. mo miss kí n máa kúnlẹ̀ kí àwọn àgbàlagbà ní pàtàkì jùlọ màmá tó bí mi lọ́mọ ṣùgbọ́n báyìí ṣẹ̀mọ̀ àwọn ló wá ń kúnlẹ̀ kí mi ì lè wọṣọ obìnrin mọ́ so báyìí bí ọkùnrin ṣẹ̀mọ̀ throne ọkùnrin mo represent so ìmúra ọkùnrin ni mo miss kí n máa wọṣọ obìnrin mo miss ẹ̀ gan. Tí má kúrò ní adelé mo máa kàwé sí tí má dẹ̀ ti kàwé yẹn tán ó wù mí kémi náà darapọ̀ torí ìṣèjọba Nàìjíríà yìí kí n bá wọn darapọ̀ mọ́ tó ń pè ní òṣèlú mo fẹ́ràn òṣèlú gan gidi mo fẹ́ràn òṣèlú àfojúsùn mi ni pé kí n jẹ́ ààrẹ orílẹ̀-èdè lọ́jọ́ iwájú tí má dẹ̀ débẹ̀ màá jẹ́ kí ìbáradọ́gba wà láàrin obìnrin àti ọkùnrin kò ń ṣe pé kí obìnrin wa máa fi fagagbága pẹ̀lú ọkùnrin Bíbélì gan ti sọ pé a dá ọkùnrin ṣáájú ká tó dá obìnrin lára ọkùnrin láti dá obìnrin ṣùgbọ́n bí àwọn obìnrin wa ṣe ń jìyà ẹlòmíì máa ń rò pé ó dìgbà tí máa fẹ́ olówó kí n tó dá olówó ṣùgbọ́n tí máa jẹ́ ààrẹ a lè gbogbo àwọn kìnìyàn a lè yí padà pé ìwọ fúnra ẹ o lè ṣiṣẹ́ fowó náà kò dẹ̀ dá olówó lọ́jọ́ iwájú so àwọn ọ̀nà tí a dẹ̀ lè gbé gbà so la máa gbé gbà láti rí i pé. ẹ káàbọ̀ padà sí orí ètò a lérò pé nǹkan tá a fi hàn yín yẹn ẹ gbádùn ẹ à ń bá ètò wa lọ gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín lẹ́ẹ̀kan pé Ìjẹ̀bú Òde la wà nílé K1 The Ultimate àwọn náà wà níkàlẹ̀ tí wọ́n ń fi èsì sí gbogbo ìbéèrè tí àwọn olólùfẹ́ wọn ń béèrè jákèjádò orílẹ̀-èdè àgbáyé àti rí àwọn èèyàn tó ń béèrè tó ń kí wọn láti USA tó bá yá màá máa dárúkọ gbogbo àwọn orílẹ̀-èdè èyí tí àwọn èèyàn ti ń wò wá tí wọ́n sì ń bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan àwọn míì fún ìbéèrè tí ó tún wà níwájú mi ni pé kí ni àjọṣepọ̀ tó wà láàárín ẹ̀yin àti àwọn olórin tó kù. àjọṣepọ̀ dáadáa wà láàárín gbogbo olórin àti mi pàápàá sáwọn olórin mi ṣùgbọ́n ṣe rí méjì mẹ́ta àjọṣepọ̀ lótìtọ́ àti lódodo ó máa mú ọ̀pọ̀lọpọ̀ àpọ́nlé fún oníkálukú a máa pọ́nra wa lé a dẹ̀ máa bọ̀wọ̀ fún nǹkan tó ń pè ní àbọ̀wọ̀ fúnra wa èmi á bọ̀wọ̀ fún èèyàn náà á bọ̀wọ̀ fẹ́mi náà àjọṣepọ̀ kan nìyẹn àjọṣepọ̀ míì wà àjọṣepọ̀ alábòsí àjọṣepọ̀ àwa kan kóra wa jọ láti ṣàbòsí ẹnìkan tó bá yẹ pé lótìtọ́ mi ní lájọṣepọ̀ pẹ̀lú àwọn alágàbàǹgebè mi ní àjọṣepọ̀ kankan bó tilẹ̀ òun kó kéré mọ́ ṣètò pẹ̀lú àwọn tó jẹ́ pé ìmọ̀tara wọn nìkan ni wọ́n fẹ́ wọn ò dẹ̀ fún òótọ́ wọn ò dúró lórí òótọ́ èmi ò láìkí kí wọ́n máa ṣe báyìí olótìtọ́ lèmi ẹni tí bá ti rí lẹ́ǹkan tó bá ti ṣe báyìí ẹran ara mi ló máa sáfù pàápàá ara mi á sáfù onítọ̀hún nítorí pé mi ò láìkẹ́ ẹni tó bá ń ṣe báyìí mi ò láìkẹ́ ẹni tó bá ń fẹnu méjì sọ̀rọ̀ fẹnu kan sọ̀rọ̀ kájọ dúró tì kájọ ṣe nǹkan tó bá tọ́ ṣùgbọ́n kí wọ́n máa ṣe báyìí
mi ò dẹ̀ ń ṣe ọ̀rẹ́ tí n bá rí yẹ lọ́wọ́ ẹ lójọ́ rẹ mi níjọ́ tí n bá ti rí gbà lọ́wọ́ ẹ máa mọ̀ọ́mọ̀ kọ̀yìn sí ẹ torí pé gbogbo àwa tá wà láyé òde òní ọ̀rẹ́ tá ń bára wa ṣe ṣọ́ọ̀rẹ́ òtítọ́ àti òdodo pẹ̀lú ṣàdẹ̀ níbẹ̀rù Ọlọ́run pẹ̀lú ọ̀rẹ́ tá ń bára wa ṣe so àjọṣe wà láàrin mi àtàwọn onílù tí wọ́n mọ̀ lótítọ́ àti lódodo tí wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ mi tèmi náà dẹ̀ fìfẹ́ hàn sí wọn àjọṣe wà láàrin mi àti wọn. a rí i pé ní àìpẹ́ yìí láti ní century tá a wọ̀ yìí a rí i pé orin takasufe ó dàbí ẹni pé òun ni gbogbo àwọn tó yẹ kó gbaṣẹ́ lọ́wọ́ irú ẹ̀yin tí ẹ ti ń gòkè àgbà báyìí tó yẹ kó gbaṣẹ́ lọ́wọ́ yín orin takasufe lọ́pọ̀lọpọ̀ ń ta sí nítorí pé wọ́n nígbàgbọ́ pé òun ni gbogbo àwọn ọ̀dọ́ òde òní òun ni wọ́n nífẹ̀ẹ́ sí. Kí ni ẹ rò pé ọjọ́ iwájú fújì yóò jẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà àti lágbàáyé? ọjọ́ iwájú fújì dùn ó lárinrin gbogbo àwọn tẹ́yìn rí tó ń takasufe yẹn tẹ́ bá jókòó tẹ́ ṣe àyẹ̀wò yín dáadáa tó lóyìnbó ń pè ní research ẹ padà rí pé gbogbo orin fújì yẹn ni wọ́n ń dọ́gbọ́n náà máa yí bí kan gé orí sọnù kan gé ìrù kan mú láàrin àbí kan lò lórí kan gé ìrù àti ìdíkù àbí kan wá sí dì í kí wọ́n mú ń dì í orin yẹn nítorí pé fújì gangan fún rẹ̀ ó ní í ṣe pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ èdè Yorùbá àwọn ọmọ ìsìn ìmíì fún akọ àti fún bí a ṣe bí àti agbègbè tá a bí wọn sí àti bá a ṣe tọ́ wọn ọmọ tó yẹ pé nínú ilé káwọn tó bí máa sọ fún pé don't speak vernacular má sọ èdè Yorùbá àti fi kó bá ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó jẹ́ kí wọ́n kàn tọ́jú àṣà àti ohun ìbílẹ̀ ní ọjọ́ iwájú tọmọdé bá ń bẹ̀ Yorùbá tó ń kọ̀ tán sọ kékeré tá àjẹ́ kan sọ yẹn Yorùbá yẹn ló máa padà gbà wọ́n là tó bá yá òun náà máa padà wá sọ ń bọ̀ máa sọ wọ́n á máa fi òjò wọ́n á máa fi pé òjò wọ́n á máa fi òjò wọ́n á máa fi pé òjò wọ́n á wá mú gbogbo ẹ̀ wọ́n á gé lórí mọ́ra wọn àmúlùmálà tẹ̀ ń rí nsìn yẹn látàrí àìṣedéédéé má dúró sójúnà àwọn èèyàn wa ni àti pé àwọn kéèké sìn wọ́n fẹ́ nǹkan kóyá wọ́n fẹ́ orin táwa ń lù tá a bá lọ́wọ́ àwọn ọ̀gá wa orin tó sọ pé gbogbo ìlù kọ̀ọ̀kan fún ènìyàn kọ̀ọ̀kan láti lè fi lu nǹkan tó yẹ kó lù tẹ bá rí gúdúgúdú ò kàn déédéé wà fún kọ́kọ́ máa la ọṣọ́ mọ́ ó wà fún ọ̀rọ̀ sísọ tó jẹ́ pé bó ṣe ń ṣe pọnlápọnlá polopompo ó ní ohun tó ń sọ àwọn ọmọ ọ̀sìn yóò kọ́ débẹ̀ láti mọ̀ yí pé gúdúgúdú ní ohun tó ń sọ omele sakara omele àpàlà so wọ́n ti wá lọ kó gbẹ̀ lórí ayélujára íńtánẹ́ẹ̀tì wọ́n ti lọ sórí Google wọ́n ti lọ lift omele lift n tó dàbí omele ihun tó sọrú nǹkan tó fẹ́ wọ́n ti wá sọ ohun tó jẹ́ òtítọ́ wọ́n ti sọnù ìrọ̀láyé mọ́ wọ́n á ń gbérọ́ dání kò ẹ wá padà rí pé tó wáyé pé ẹ lọ nínú àyẹ̀wò yín dáradára research tá a sọ yẹn ẹ padà rí pé gbogbo ohun tó ń ṣe yẹn kò lè pẹ́ kì í pẹ́ fìdí hẹ́mi wọ́n á kọ orin náà kò lè pẹ́ ọdún kan ó ti kú wọ́n pàkan fún kan ní fẹ̀mí rẹ̀mí ni tí kan bá ti kọ́ sí tẹ́ bá ti gbọ́ sàá láàrin oṣù kan kó tó pé ìmí tún ti sọ míì pa ẹ̀yin náà fẹ́ gbọ́ èsì ìdánwò tá a ṣe èsì ẹ̀ ló ń jáde yẹn orin tí àwọn bàbá wa àwọn bàbá ńlá bàbá wa àwọn àbíbù olùwà tó ti kọ láti ìjẹrin ó sì wà mẹ́dọ̀ọ́lá táwọn bàbá wa bá gbèsè ní ọjọ́ ọdún àbí ní ọjọ́ Sunday ọjọ́ ìsinmi àbí láàárọ̀ kùtùkùtù lẹ́yìn ìgbà tó bá ti bẹ Ọlọ́run wọn tán láàárọ̀ tó ń gbọ́rú àwọn orin bẹ́ẹ̀ inú gbogbo àwọn ọmọ tó bá ń gbọ́ àtàwọn ọmọ ọ̀sìn inú wọn máa ń dùn ní pé àwọn bàbá wọn rí ayé lò orin táwọn Haruna Ṣọlá àwọn Yusuf Ọlátúnjí àwọn Ẹ̀sàká tí wọ́n ti kọ àwọn bàbá wa Àìkè Dáìró gbogbo orin tí wọ́n ti kọ sẹ́yìn àwọn Adéolú Akínsọ̀yà bàbá ètò
orin táwọn Ebenezer Obey tó jẹ́ ọ̀gá àtàwọn bàbá tiwa ní ìsìn báyìí ní àwọn orin tí wọ́n ti fi bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti bẹ̀rẹ̀ tọ́dẹ̀ sí ń kọ́ lọ lọ́wọ́ tọ́lọ́run gbà fún wọn orin táwọn King Sunny Adé tó kọ àti àwọn orin àṣà tó ti dá láti bẹ̀rẹ̀ èyí táwọn ọ̀gá wa Alhaji Sikiru Ayinde Barrister àti èyí táwọn atajọmọ lẹ́yìn wọn táwa náà ti ṣe sílẹ̀ ó wà ń bẹ̀ kò parẹ́ àrùn ojú ni ṣùgbọ́n àwọn ọmọ ọ̀sìn mi ò lè fi ìka mẹ́wẹ̀ẹ̀wá mi lè ti bọnú omi ló mú wọn fi ìka méjì náà fi gbé ife kọ́ọ̀pù tá a fi mú mi olówó iyebíye dítí tó fi jábọ́ mọ́ wọn lọ́wọ́ tó sì ṣe kí ni tó sì fọ́ bàbá mi fi àwo òyìnbó jẹun kò fọ́ ó ṣe wájú ọwọ́ tèmi ló ti máa fọ́ so gbogbo irú àwọn nǹkan wọ̀nyí àìṣedédé yìí àwa la fàyè gbà á nígbà tá a fẹ́ máa kánjú ṣe àwọn nǹkan tí ò yẹ ká kánjú ṣe bẹ́ẹ̀ ni kọ́ mo wá fọ abọ́ a sọ fún yín pé òun ti tọ́ èékánná òun kó má bàa òun ò lè tẹ̀ èékánná òun bọnú omi níbẹ̀ kí ló ṣe ó wá já pépà tó fi ń nu nǹkan serviette pépà ó wá fi kan omi ó wá fi ń nu àwo tó fi jẹ ọbẹ̀ so àti mú ayé àti dorí ẹ̀ kodò ìdí náà nìyẹn tó yẹ jẹ́ pé gbogbo àwọn nǹkan tá à ń rí lóde ìsìn àwọn nǹkan tí ò ní àpẹẹrẹ dáadáa tí ò sì ní ọjọ́ iwájú rere ni. kí wá làbáyọ. ọ̀nà àbáyọ kan ṣoṣo ló wà gbogbo àwọn ọmọ tẹ́yìn rí tó ń ṣe tàkasúfèé yẹn náà àwọn kan wà nù wọn tó jẹ́ pé wọ́n bìlífù nù ìpìlẹ̀ wọ́n dẹ̀ dúró pẹ̀lú ìpìlẹ̀ èyí tó ń kọ nínú wọn tó dúró pẹ̀lú ìpìlẹ̀ náà wà tó jẹ́ pé gbogbo nǹkan báwọn tàná ṣe ń ṣe táwọn tìjẹjà ṣe ń ṣe ẹ̀ làwọn náà ṣe fẹ́ ṣe wọ́n wà láàrin wọn gbogbo wọn náà kọ́ la máa fi gbogbo ẹnu àti gbogbo ọwọ́ la máa fi báwí àwọn tó ń ṣe ní dáadáa wà láàrin wọn tó sì ń ṣe tó àwọn èèyàn wọn náà sì rí i pé Ọlọ́run fún àwọn eléyìí ó fún wọn ṣe àfi ká padà sẹ́yìn. ẹ jẹ́ n sáré ka nǹkan tí àwọn olólùfẹ́ yín wọ́n ń wò wá gidigidi gan-an nítorí pé èyí túmọ̀ sí pé àwọn olólùfẹ́ yín wọ́n ṣe tán pápá láti dúró wọ́n ní Joseph Victor Josh ó ní mo nífẹ̀ẹ́ yín Àyìndé Marshal Ọláìdé Lateef Kazeem ó ní ìbéèrè tòun ni pé kí ni gómìnà Ambode ṣe fún K1 tí wọ́n fi sọ ọ̀rọ̀ kòbákùngbé sí gómìnà náà nínú fídíò tó jáde nígbà tí ìdìbò kọjá ìbéèrè kan nìyẹn. Lee James Balo ó ní olóòtú ẹ béèrè pé kí ló ṣẹlẹ̀ láàrin Àyìnlá Kọ́líńtì àti Àyìndé Wàsíù ẹ kọ́kọ́ dáhùn méjì yẹn. tí èyí tó sọ pé kí ló ṣe èmi àti gómìnà Ambode kò sí nǹkan kan ọ̀rọ̀ inú ẹbí olóṣèlú nìyẹn ìyẹn tábà wọ́n dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ní tábà sọ̀rọ̀ débi ìrù káfù ìyẹn ti kọjá àti ìṣòdè ètò ìdìbò ó ti lọ ní báyìí bá ṣe wà ń sìn ètò ìjọba ló wà ká gbàgbé èyí tó wà yẹn ti lọ lágbájá ló jàre tàmẹ̀dù ló jẹ̀bi ìyẹn ó ti bá atẹ́gùn rere ó ti fẹ́ lẹ́yìn ìgbà yẹn ká dúpẹ́ fọlọ́run. wọ́n ní bàbá gbàgbé ọ̀rọ̀ àná. náà àlèrè nìkan àbáṣeré then èkejì tó sọ pé kí ló wà láàrin Alhaji Kollington àti èmi Alhaji Kollington àti èmi kò lè ever sí nǹkan kan kò lè jẹ́ ìdùnnú mi kí n bọ́ sórí amóhùnmáwòrán ní pé mo fẹ́ fọ Alhaji Kollington yálà mo fẹ́ fọ wọ́n dọ̀tí àbí mo fẹ́ fọ wọ́n mọ́ ká dúpẹ́ fọlọ́run wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́ni lójú èèyàn ní òwò ibi tá gbé wà kì í ṣe gbogbo ọ̀rọ̀ náà lè wọ́n máa ní láti fèsì sórí ẹ̀ Alhaji Sikiru Ayinde Barrister tó ti dolóògbé kọ́lọ́n kó ṣe ikú dáadáa nísìnyí kó túnbọ̀ pọ̀ fún wọn àwọn lọ̀gá mi tí àwọn àti Alhaji Kollington sì jọ jẹ́ òmòrè tí n bá ti lè bójú gbàrà láti kó ìdọ̀tí àti ẹ̀gbin sí Alhaji Barrister kí n sin Ọlọ́run látara Alhaji Kollington ni èmi rò pé ó dára ní ọjọ́ orí wọn á jù mí lọ bí ò bá ju ọjọ́ kan yẹn náà mo fún Ọlọ́run ọba adẹ́dà kán sì máa fi ọjọ́ kan yẹn náà kán máa fi jù mí lọ ká tó ń bèlè kí n ṣe ọjọ́ kan ṣùgbọ́n èmi náà tá à ń bá sọ̀rọ̀ èmi ìṣọmọ kékeré ó ti rí wọ́n lé ọwọ́ ọmọdé ò tó pẹpẹ bẹ́ẹ̀ nítagbà náà ò wọ́ kì í gbé ṣùgbọ́n nǹkan tí n kò mọ̀ ni pé bí ti máa parí ẹ̀ sí tí mi ò dẹ̀ fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́ ni pé bá Alhaji Kollington
bó ṣe jù bẹ́ẹ̀ lọ bí gúngún bá ṣupa tó bá ṣubi àwọn àgbàlagbà ní àmú ọ̀wọ̀ gbalẹ̀ àfi jìn ni tó bá pẹ́ ọ̀wọ̀ gbalẹ̀ nítorí pé kémi náà bá lè tágbà ní ṣe máa fọwọ́ gbalẹ̀ jì wọ́n mo ti fi jì wọ́n náà nìyẹn mi ìfẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́. ṣe ti gbọ́ ìdáhùn sí ìbéèrè nìyẹn. Àmídá Ọlọ́runfúnmiláyọ̀ wọ́n ní pé àwọn fẹ́ràn yín o àwọn sì ń wò yín láti ìlú Canada. Ẹnìkan náà pé ó ránṣẹ́ sí wa pé ìlú Saudi Arabia làwọn ti ń wò yín. Adélẹ́yẹ Ọlámídé Ọládìméjì mo ń wo ètò yìí. Omichesan Adéṣínà ó ní ọ̀pọ̀lọpọ̀ olórin máa ń bínú sí K1 Ọlọ́run ló gbé ipò fún K1 kan kí wọ́n gbà fún alájàdí kán gbà fún aláàjì K1 bàbá Ọlọ́run ló dé K1 ní adé orí. àdúgbò fọlọ́run adé orí ọ̀kìn kì í ṣe tẹ̀kẹ̀yà Ọlọ́run ló ṣe àánú Ọlọ́run ni mo rí gbà kì í ṣe mímọ̀ ṣe èmi náà èmi kọ́ ni mo dáa jù èmi kọ́ ni mo. Adébísí Saheed ó ní bàbá o àwọn ò sọ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n mo ti mọ̀ pé wọ́n ṣe sọ yẹn báyìí ọwọ́ méjì ẹsẹ̀ kan sókè pé bàbá o. Alpha Kọgbèrègbè wọ́n ní ìyá ẹgbẹ́ mọ iye ọmọ tó bí mọ̀mọ́ rílí aláṣejù kò dúró ó ń lọ mi ò rí àwọn kan mi kà. Edris Agbákògbà Kátìbí ó ní K1 gba ìjọ Idris láti Trinidad àwọn tí ń bá wa sọ̀rọ̀. Ṣọlá Olóyèdé ó ní Àyìndé wọ́n jẹ́ àwọn ìbéèrè yẹn ń wọlé so ó ń gbé mi ó ń gbé lọ kò jẹ́ kí n rí wọn kà tán. Taofik Alao Lárẹ̀wájú Akilẹ̀ Àkànbí Ògúnbíyì òun òyìnbó náà kọ́ mi ò ní kà. Patrick béèrè ìbéèrè kan lẹ́ẹ̀kan mo sì rántí ìbéèrè yẹn wọ́n ní kí ni àfojúsùn yín ní ọdún 10 síbi tá a wà yìí. èròǹgbà mi tí mo rò òun ni pé èèyàn ń dàgbà sí lójoojúmọ́ Ọlọ́run kó túnbọ̀ dà wá lágbà jù báyìí lọ ẹ̀dá ò lè sọ pé bákan ni ọ̀la ṣe máa rí ẹ jẹ́ ká fi ọ̀la lẹ̀ fún wọn Ọlọ́run Olódùmarè ọba adẹ́dà òun tó ní kápá lórí gbogbo nǹkan èyí tọ́lọ́run ti ṣe fún wa tá a rí kọjá la lè sọ ní tó máa ṣẹlẹ̀ lọ́gbọ̀n ìṣẹ́jú sígbà tá a wà yìí kò sẹ́ni tó mọ̀ débi wákàtí kan ẹ jẹ́ ká fi gbogbo ohun gbogbo fọ́lọ́run tí Olúwa ní gbogbo nǹkan kì í ṣe mi mọ̀ ọ́n ṣe kì í ṣe agbára mi kì í ṣe títóbi mi ló ṣe dá mi sí o bàbá Ọlọ́run ó kàn mọ̀ nínú ọlá ńlá ẹ̀ ó kàn fún mi ní oore ọ̀fẹ́ ni àánú ni mo rí gbà èmi kọ́ ni mo mọ̀ ọ́n ṣe jù láàrin gbogbo àwọn ẹgbẹ́ mi àdúpẹ́ fọ́lọ́run bẹ́ẹ̀ tèmi náà kì í ṣọmọ yékeré ẹni tó ti lé láàádọ́ ní ọgọ́ta ogún mẹ́ta mo ti ka ogún kìíní mo ti ka ogún kejì mo ti ka ogún kẹta mo tuntun wá kà ní ení ó ti lé mo ti kà ní èjì ó ti lé ó ti ń gbẹ́nu lọ sí orí kẹta 63 ó ń lọ wọ́ ó ti lé ní ogún mẹ́ta ó lé ní méjì ó ń gbẹ́nu lọ sórí ìkẹta èmi náà dẹ̀ ń ṣe ọmọ kékeré mọ́ ẹ̀rí ká dúpẹ́ fáwọn tó bí mi ìyá tó sì bí mi sì wà láyé ọpẹ́ ńlá ni so ìyá Ọlọ́run kò ṣekún sí mi fáwọn náà yìí sí gbogbo nǹkan láyé ẹ̀kọ́ ló yẹ ká kọ́ èèyàn ò lè nírú oore ọ̀fẹ́ tí mo ní yìí kí ọ̀tá má pọ̀ kógun má pọ̀ torí oore ọ̀fẹ́ Ọlọ́run ni pé èèyàn wá Ọlọ́run á gbàdúrà ẹ tó bọ́lọ́run ṣe fáwa yìí o ò dẹ̀ ní ọ̀tá á jẹ́ pé Ọlọ́run ò gbàdúrà ẹ bẹ́ẹ̀ ni á jẹ́ pé Ọlọ́run ò gbàdúrà ẹ ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ fáwọn tí wọ́n ń bínú iṣẹ́ Ọlọ́run pé kọ́ ọ̀rá bínú iṣẹ́ Ọlọ́run torí pé àbọ̀ràn bínú iṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run ṣe fẹ́lòmíì ló máa dínà agbégi dínà oríire tiwọ́ lọ́dọ̀ Ọlọ́run àti béèrè ẹ wọ́n ní ṣe àfọ̀mọ́fọ́ Ọlọ́run ṣe dúpẹ́ bá ẹni tọ́lọ́run bá kẹ́ bá dúpẹ́ tó bá ti bẹ́ẹ̀ ni tọ́lọ́run bá kẹ́ tó bá ti bá dúpẹ́ ìwọ gangan fún rẹ wàá rí oore tiwọ́ náà wàá rí gbà lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run kó kún gbogbo wa lóore kó má dùn wá lórí ayé. ṣẹ́rí àwọn èèyàn wa lálẹ́ wọ́n ti mi ò rí wọn o ṣùgbọ́n mo mọ̀ pé wọ́n ń já mi lẹ́ẹ̀kan náà ni pé ṣé ẹjọ́ rẹpẹtẹ la ní kó rò ni jẹ́ kí K1 kọrin fún wa jẹ́ kí K1 kọrin fún wa. orin má bàa kọrin. èmi ni mo wà níbí iléeṣẹ́ BBC Yorùbá lè máa kọrin fún mi ò mọ bí tẹ́ ṣe fẹ́ yarí ẹ̀ o ṣùgbọ́n a fẹ́ kẹ́ kọrin fáwọn aráalé àti fún iléeṣẹ́ BBC Yorùbá.
àkọ́kọ́ máa bá gbogbo ọmọ Yorùbá máa bá wọn dúpẹ́ wípé a ní orí ọ̀fẹ́ láti ní BBC èdè Yorùbá a ti ní orí ọ̀fẹ́ àti rí BBC Haúsá tipẹ́tipẹ́ a ti wá rí BBC Yorùbá báyìí Ọlọ́run ó ṣeun o a dúpẹ́ lọ́wọ́ BBC o BBC ẹ ṣé agbógo fún yín agbóṣùbà f'Elédùmarè ẹ ṣeun o iléeṣẹ́ BBC adúpẹ́dúpẹ́ oore tẹ́ ṣe fún wa ọmọ Yorùbá ò ní gbàgbé títí láéláé èyí tẹ́ ṣe fún wa BBC adúpẹ́ oore Ọlọ́run o. kò tí ì tó owó ni ẹ mú wá fún mi Àyìndé Adé bó bá fẹ́ ń dárìn má dárìn fún BBC kẹ́yìn mú jójó àtẹ̀yìn ará mi tó ń wò wá nílé ijó ni òye. ṣókí báyìí òun náà ni wọ́n ní okùn ìrọ̀bẹ ṣé mo pé BBC iléeṣẹ́ wa tó gbógo fún Yorùbá adúpẹ́ ṣeun o iléeṣẹ́ BBC adúpẹ́ Ọlọ́run èyí tẹ́ ṣe fún wa Yorùbá a máa gbógo fún ẹ BBC ni ẹ máa wò Àyìndé ẹ sọ wá ẹ bá jọ̀wọ́ sínú machine. owó náà lélẹ́yìí. ẹ bá ti jọ̀wọ́ sí machine. owó náà nìyí tá à ń ṣe yìí ẹ ṣeun gan fún orin ẹ ṣe mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan nǹkan méjì àti mẹ́ta ni mo sọ lẹ́ẹ̀kan pé K1 The Ultimate fẹ́ràn a ní pé wọ́n fẹ́ràn ẹranko nítorí náà wàá mú yín yíká gbogbo inú ilé láti rí oríṣiríṣi onírúurú ẹranko tó jẹ́ pé mi gan ẹ̀ lè rí níbi tí wọ́n ń kọ́ àwọn ẹranko sí òun la bá nínú ilé wọn. Mo tún wá sọ fún yín pé wọ́n fẹ́ràn oúnjẹ wọ́n dẹ̀ fẹ́ràn láti máa dáná nítorí náà ńkọ́ bí a bá ṣe ń mú ètò yìí wá sí ṣe mọ̀ pé téèyàn bá wáyàn lọ gẹ́gẹ́ bí àlejò tẹ́ bá ti sọ̀rọ̀ tán tẹ́ ṣe gbogbo ẹ̀ tán níbo la máa ń parí ẹ̀ sí ẹ parí ẹ̀ sórí tábìlì níbi tí ẹ ti ṣe wẹ̀jẹwẹ̀ wọ́n á mú wa lọ sínú yàrá ìdáná wọn níbi tí wọ́n ti máa ń to gbogbo ẹ̀ papọ̀ tí wọ́n ti ń dáná wọ́n á mú wa lọ síbẹ̀ wọ́n á fi hàn wá àwọn pinnu tẹ́ ẹ bá ti lè dúró di ìgbà tí ètò yìí tí yóò máa dópin àmú yín wọnú yàrá ìdáná á fi gbogbo ẹ̀ hàn yín ṣùgbọ́n kí a tó gbé ìgbésẹ̀ yẹn àwọn èèyàn sì ń sọ̀rọ̀ láti onírúurú orílẹ̀-èdè ẹnìkan ní pé àwọn ń wò wá láti Australia. Australia lọ́hùn-ún. bẹ́ẹ̀ni wọ́n ní Australia làwọn ti ń wò wá. Oríṣiríṣi àwọn ènìyàn wọ́n ni wọ́n ń pè náà. ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ wọn àwa náà ń dúpẹ́ lọ́wọ́ yín o. títí sọ aláàjì ẹ kọrin fún màámi Aláṣàbí ìyá èwe Suleiman Nafisa Olúwaṣeun Patrick Edema ó ní àwọn máa dúró dè parí lórí ọ̀rọ̀ tí mo sọ nísìnyí. Rashidi Jinadu kí ló ṣẹlẹ̀ láàrin K1 àti Kollington wọ́n ti dáhùn ìbéèrè yẹn. Bọ́lá Adams béèrè ó ní òun lérò pé Auto Bola ó lóun lérò pé Auto Bola Àjàlẹ̀ pé àtọ́jú wíńdò òun ló ti ń yọjú. Tolúwanimí Àkànní Alhaji Wasiu Ọlọ́run wà lẹ́yìn rẹ̀. Bukola Rẹ̀mú gbàfọ́gà ẹ̀jọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ọ̀rọ̀ yìí. adúpẹ́ fọlọ́ gbogbo yín la adúpẹ́ fún adúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Suleiman Musa ó ní lórí ọ̀rọ̀ tí K1 sọ nípa ti kí adùnnú fún ẹni tí Ọlọ́run ṣoore fún ó mú mi rántí orin wọn tí wọ́n sọ nípa tó bá rí fọ́tò mi kò ṣàmì tó bá ṣàmì àdúrà fúnra rẹ̀. ìwọ gangan ti ṣàdúrà fúnra ẹ o ìwọ gangan ti ṣàdúrà fúnra ẹ o. mo rò pé nǹkan yẹn lọ ni jẹ́ kí n gbé gbàjó. ẹ bá ti mú owó wá owó ni orin tèmi. ní báyìí a ti ń lọ sí inú yàrá ìdáná K1 The Ultimate níbi tí wọ́n ti máa fi hàn wá gbogbo bí wọ́n ṣe máa ń ṣètò jíjẹ mímu wọ́n ní kò ṣe pé wọ́n fi ṣe wọ́n kàn fi sọ̀rọ̀ ẹnu ó kanlẹ̀ bí wọ́n ní ṣé lóòótọ́ lẹ̀ máa ń dáná
gúdúgúdú làwọn kò sígbà kan táwọn fi ti wálẹ̀ kò sí nǹkan táwọn ò lè sè kò sí oúnjẹ náà táwọn ò lè sè. Adúpẹ́ fọlọ́run. Bobby, we're going to the kitchen, myself and my visitors. You want to come here? Come. Bring your head. Give me your head. Bobby, give me your head. Bobby, come give me your head. Come. Come. Thank you. Yes, already there. Gbogbo béèrè tó bá ọ̀rọ̀ tó ń sọ. Wow. Ẹ fi ṣe o. Kí ni mo fẹ́ fún oúnjẹ báyìí? Yàrá ìdáná K1 the ultimate. Wọ́n fún wa láǹfààní láti wọ yàrá nítorí pé ẹ̀yin ọ̀yàn wọn ẹ̀yin olólùfẹ́ wọn tẹ́ ń wò wọ́n láti ilé torí yín náà ṣe mú wa wá síbí kẹ́ wo gbogbo bí wọ́n ṣe ń ṣètò jíjẹ mímu. Kí la fẹ́ jẹ báyìí? Kí la fẹ́ jẹ? Wọ́n ní kí ni káwọn sì fún yín. Kí la fẹ́ jẹ? Kí lẹ fẹ́ mu? Ó yá ẹ tètè. Kí la fẹ́ jẹ o? Ẹ máa dá wa lóhùn ẹ jẹ́ máa béèrè ẹ jẹ́ mọ nǹkan tí wọ́n fẹ́ jẹ ní orí ibi báyìí. Ẹ̀yin ni kẹ́sàn-án tẹ́ fẹ́ jẹ o. Àwọn ará ilé wọ́n ní TV tún wà nínú kíṣìn bẹ́ẹ̀ ni o ẹ wo gbogbo ẹ̀ ẹ wò láwò pé wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní dídá nǹkan tẹ́ ẹ bá fẹ́ jẹ ní báyìí. Kí lẹ fẹ́ jẹ? Kí lẹ fẹ́ mu? Ẹ̀sán tẹ́ fẹ́ jẹ fún mi o. Wọ́n ní àbùlà ni o. Àbùlà. Àwọn kan ní kọ́kọ́rẹ́ làwọn fẹ́ jẹ. No, mo ṣe máa jẹun ẹ bá fẹ́ kí n ṣe oúnjẹ fún yín máa ṣe oúnjẹ o. Ẹnìkan láwọn ń wò yín láti Germany ẹnìkan ní lobster ní kẹsì fáwọn ní òfin ṣe oúnjẹ ilẹ̀ Yorùbá o àmọ́ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ní àti ẹ̀gúsí. Oúnjẹ pátápátá. Ká tó ṣe ohun gbogbo. Náà ni wọ́n béèrè. Àkọ́kọ́ fọwọ́. Ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀. Àkọ́kọ́ ṣe yẹn. Wọ́n fẹ́ dáná bí wọ́n ṣe ń ṣeré o. Àkọ́kọ́ ṣe ọwọ́. Tó bá fọ ọwọ́ ìyá mú gbogbo ìdọ̀tí. Ìyẹn àti ẹ̀fọ́ rírò. Tó wà níbi tá gbé. Kọ́kọ́rẹ́ Ìjẹ̀bú ẹlẹ́mìí 20. Ta ti ń sọ̀rọ̀ láti nǹkan yẹn àkọ́kọ́ ṣe kí ni. Àfọwọ́ yẹn dànù. Meanwhile. Ojú àtàbùlà níjọ́ Sunday. Ṣe dáadáa o. Ewédú àtàbùlà níjọ́ Sunday. Níjọ́ Sunday. Ewédú àtàbùlà níjọ́ Sunday. Ewédú àtàbùlà níjọ́ Sunday. Mi ò ń jẹ ewédú àtàbùlà níjọ́ Sunday o. Làwọn fẹ́ jẹ. Ẹnìkan ní pásítà. Àyìndé. Kí ni mo fẹ́? Kọ́kọ́rẹ́ wọ́n ní kẹ̀sì kọ́kọ́rẹ́ Ìjẹ̀bú. Kí ni mo fẹ́? Àbẹ́ẹ̀ni kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ jẹ tí ò sí ní o. Pátápátá gbogbo ẹ̀ ló wà. Ẹ máa rí fún àwọn àlejò mi. Ẹ máa rí. Àpẹẹrẹ tó fẹ́ jẹ jollof rice ọ̀fadà àti ata ìrẹsì Ìjẹ̀bú. Ẹ máa rí. BBC mélòó lẹ́yìn BBC tẹ wá? Watching Goshen TV ní Abuja ní Abuja làwọn ti wò yìí àti bẹ́ẹ̀ lọ. Lórí ètò lórí ó wù ní kájẹran pẹ́lẹ́nu ṣùgbọ́n òǹfà ọ̀nà fún omi ò ní jẹ́ alájìbò a rí pé wẹ́rẹ́wẹ́rẹ́ àwẹ̀ Ramadan ti wọlé dé a fẹ́ kí ẹ kí àwọn ará ilé a fẹ́ kí ẹ kí àwọn ènìyàn níbikíbi lórílẹ̀‐èdè àgbáyé tí wọ́n ti ń wò yín ẹ̀yin náà ti rí gbogbo àwọn ibi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ ránṣẹ́ pé à ń kí yín láti Australia à ń kí yín láti Saudi ṣẹ́kẹ̀ ọ̀rọ̀ ránṣẹ́ sí wọn kẹ́ ẹ kí wọn fún ti Ramadan tó ń wọlé dé. Mo kí gbogbo àwọn èèyàn wa o àwẹ̀ tó wọlé bá wa yìí ẹ̀mí wá ṣọ̀pọ̀ ẹ̀ o kẹ̀ ẹ jẹ́ ká lo àwẹ̀ eléyìí ká fi bẹ Ọlọ́run ọba fún ọ̀pọ̀lọpọ̀ àánú tó péye ní ká bẹ Ọlọ́run fún kí Ọlọ́run kó jọ̀ọ́nú ọlá ńlá ẹ̀ kó ṣe ọ̀pọ̀lọpọ̀ àánú fún wa ní tí àwẹ̀ wà fún pé
ká lo oṣù yẹn ká fi tọrọ fúnra wa, ká fi tọrọ fún ẹbí wa, ká tọrọ fún ìlú wa, kíyà òun òbí tọrọ lórí ọmọ, kọ́mọ tọrọ lórí àwọn òbí ẹ̀, kí gbogbo wa ká tọrọ àlàáfíà fún orílẹ̀-èdè wa, kí ìlú wa tá wà ìfàyàbalẹ̀ kó bá ìlú wa. Àwọn aláṣẹ wa ká tọrọ fún wọn, k'Ọlọ́run jẹ́ kí àwọn aláṣẹ wa kétí wọn kó gbọ́ ìbáwí olódodo, kí wọ́n lè ṣe dáadáa fún wa, ọrọ̀ ajé wa kó lọ sókè, kó búyọ, káwa náà ká tẹpá mọ́ṣẹ́. Gbogbo àwọn nǹkan wọ̀nyí tá bá ṣe, Ọlọ́run ọba lásìkò yìí ó ní tá bá bí òun á dá wa lóhùn. Ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ Ọlọ́run ní ti dáadáa, béèrè nǹkan dáadáa lọ́dọ̀ Ọlọ́run ni, má béèrè nǹkan burúkú fún ọmọlàkejì ẹ, má tọrọ ìṣubú ọmọlàkejì ẹ, má wá ìṣubú ọmọlàkejì ẹ. Tó o bá ń tọrọ owó lọ́dọ̀ Ọlọ́run tó dẹ̀ ń tọrọ ìṣubú fún ọmọlàkejì ẹ, á jẹ́ pé o fẹ́ràn ara ẹ, o dẹ̀ nílò owó yẹn. Bọ́lọ́run bá ṣe sọ nìyẹn. Àwọn tí wọ́n ṣayé lánàá wọ́n sọ fún wa, wọ́n nínú ojú àánú rere Ọlọ́run fún ẹni tó bá ń tọrọ dáadáa fún ọmọlàkejì ẹ, wọ́n láàrí ẹni tó bá tọrọ dáadáa fún ọmọlàkejì ẹ, wọ́n láàrí. So tọrọ dáadáa fún ọmọlàkejì ẹ, kí dáadáa lè bọ́ kó lè bá wọn náà padà in returns. Ó wù wá kátẹ̀ tí máa darí ètò yìí kó ṣe máa fi kó gbá sílé, ṣùgbọ́n ìbéèrè yìí náà ni wọ́n ní ká bí pé kí nìkan tó wà láàrin ẹ̀yìn àti Òṣùpá, Saheed Òṣùpá, pé kí nìkan tó wà láàrin wọn, àti pé ẹ̀yin àti Aṣíwájú Tinubu ẹ fi nǹkan kan hàn wá lẹ́ẹ̀kan pé ẹgbà mi ẹ̀yẹ nígbà tí wọ́n wà gẹ́gẹ́ bí gómìnà, kí nìkan tó wà láàrin wọn. Kò sí nǹkan tó wà láàrin mi àti Aṣíwájú ju bàbá àtọmọ, ọ̀gá dáadáa, olórí dáadáa, Aṣíwájú dáadáa tó nífẹ̀ẹ́ àwọn ènìyàn táwa náà sì rí. Wọ́n sọ fún ẹ pé lágbájá nífẹ̀ẹ́ èèyàn ọ̀tọ̀, ó fojú ara ẹ ó fi rí ọ̀tọ̀. Aṣíwájú fẹ́ràn ìlú yìí, òun náà àtàpátá dìde ni, ẹni tó jìyà lórí títì ni, kò dẹ̀ ní gbàdúrà káwọn èèyàn kọ̀ntínú láti máa jìyà. Gbogbo ohun táwa rí tó ń ṣe yẹn lótìtọ́ àti lódodo ló ń ṣe. Àwa ní orí ọ̀fẹ́ àti súnmọ́, ṣùgbọ́n ẹ̀rí olóòótọ́ ìlú ìkàlù ni. Ó kàn jẹ́ pé ẹ̀dá èèyàn tá a bá ní sùúrù fọlọ́run, kọ́lọ́run kó ṣe ilé ọwọ́ ẹ̀ fún wa, àá padà rí pé ń tà ń sọ yìí olótìtọ́ ni, àá padà rí pé olótìtọ́ ni. Then Saheed Òṣùpá kì í ṣe òun nìkan ni mo nífẹ̀ẹ́ ní gbogbo àwọn onílù, mo nífẹ̀ẹ́ àwọn yòókù náà. Ìhà tó ń káàkú kọ sí mi ni mo kọ sí wọn. Ṣùgbọ́n nǹkan kan ti fẹ́ kẹ́ mọ̀ nípa àrọ̀ onílù ni pé olórin onílù orogún òwò náà máa ń bára wọn ṣe o. Orogún òwò, ìwọ tó bá rò pé lóòótọ́ wọ́n ń jàdíjú, irọ́ ni o, orogún òwò ni o. Ó kàn yẹ pé èyí tí ò bá gbà kíkejì fi òun ṣòwò ló máa dàbí ìgbà tó yẹ pé bóyá wọ́n ní issues láàrin ara wọn, wọ́n ní nǹkan tó ń bára wọn fà. Orogún òwò ni tó pọ̀ jù ní gbogbo èyí, orogún òwò ni o. Àṣùgbọ́n àwò èmi ò fẹ́ rú orogún òwò bẹ́ẹ̀. Mi ò ní báyọ̀ ṣe eré orogún òwò kó máa fi ìyá mi àtàwọn tó bí mi kó máa fi ta yín. Mi ò ní báyọ̀ ṣe orogún òwò nítorí pé káyọ̀ kọ́ máa lè rò pé bóyá à ń jà kọ́ máa rajà. Mi ò ń ṣe, àwọn tó ń ṣe wọ́n mọ̀ra wọn, mi ò ṣe rí, mi ò ní báyọ̀ ṣe. Torí èèyàn ò ní fi ìyá mi ta yín kó tún wá rò pé mi àtòun a máa ní àjọṣepọ̀, mi ń ṣe. Gbogbo ìta ń sọ láti nǹkan yìí ń sìn náà lótìtọ́ àti lódodo ni. Eléyìí ń sọ̀rọ̀ pé bóyá mo sọ kankan mi báyìí, mo fi itọ́ sínú, mo fẹ̀jẹ̀ sínú, mo tutọ́ funfun jáde. Tí n bá ní báyọ̀ jà mi ní bàjà, and then mo ti tètè understand, mo ti tètè mọ̀, òye ti tètè yé mi wípé Ọlọ́run ò lè kẹ́ káwọn èèyàn má bínú. Ọmọ ìyá èèyàn lè má bínú yàn, ọmọ yẹ ó lè máa bí ọmọ yẹ ọmọ bàbá ẹ ó lè máa bínú pé kí ló dé ìwọ nìkan ni. Ó ṣeé ṣe láàrin èèyàn méjì kó ti rò pé tóun bá bọ́lọ́hún sọ̀rọ̀ ní ìṣẹ́jú kan kò ń gbọ́, bóun bá ń bá sọ ọ̀sẹ̀ kan kò tí ì gbọ́. Ó ṣe jẹ́ pé wọ́n nìkan ló máa bọ́lọ́hún sọ̀rọ̀ tó dẹ̀ máa gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Ìyẹn lè jẹ́ ó lè fa wàhálà láàrin ọmọ bàbá ọmọ ìyá méjì. Ṣùgbọ́n gbogbo nǹkan tó wà ń bẹ̀ yìí ẹ gbà fọlọ́hún, ká gbà fọlọ́hún ní sinmi, tẹ́lẹ̀ ọba gbà fọlọ́hún a ti ṣe oògùn kọjá kádàrá débi tó yẹ pé wàhálà tó ń fi rẹ̀ ṣe yan omi ẹ̀kọ́ náà ló máa padà wá já sí. Mi ìmúlẹ̀ ayé mi nínira, mi ò dẹ̀ lè fáyé mi ilẹ̀ fẹ́nibọ̀dì láti mẹ́sàn. Kéèyàn bá ẹ̀ṣẹ̀ kan ní kéèyàn bá àánú wá sọ́dọ̀ yàn, bí wọ́n bá àánú wá sọ́dọ̀ mi tí n bá rí fún àdúpẹ́ fọlọ́hún ayé ẹ̀ yọ ni. Tí n bá rí fún o sọ pé tí n bá ṣe lénìí mi ì lè ṣe lọ́la. Ọ̀rẹ́ ń jọrẹ, ọ̀rà ń jọra. Ìwọ tó wá àánú lọ sọ́dọ̀ èèyàn tó
tó dẹ̀ fẹ́ máa gbèrè fún àánú yẹn bí ìgbà tó yẹ pé o tọ́jú nǹkan yẹn pamọ́ sọ́dọ̀ onítọ̀hún yẹn o ṣe dáadáa o ṣe dáadáa because nígbà tó bá àánú wá sọ́dọ̀ mi tó nítorí pé mi ò ṣe fún ẹ lẹ́nìí tó gbé parí tó tutọ́ sókè tó fojú gbà á níjọ́ tó rí ọ̀fẹ́ bá yọ ṣòro pé mo lè rántí ẹni èyàn ò lè máa ṣe gift ọrẹ téèyàn béèrè fún lọ́wọ́ yàn o ò lè máa ṣe bíi ẹ̀tọ́ ẹ ọrẹ ní kì í ṣẹ̀ṣẹ̀ á láwọn tèmi náà ti wá ọrẹ àtàánú Ọlọ́run tí ń ti lọ síwájú wọn èyí tó ṣe fún mi mo dúpẹ́ èyí tí ò ṣe fún mi mi ìbínú ayé ò yọ léde ó lè yọ lọ́la so má torí ìyẹn torí ọ̀rẹ́ táwọn èèyàn ń bá yàn ṣe kó pọ̀ ẹlẹ́dẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ ẹlòmíì kò bẹ́ẹ̀ ṣọ̀rẹ́ nítorí kẹ́lẹ́ máa ṣọ̀rẹ́ ó ń bẹ́ẹ̀ ṣọ̀rẹ́ nítorí àǹfààní tó máa benefit tí ò bá lẹ̀ ti rí àǹfààní yẹn ìwọ ni number one ọ̀tá tó kọ́kọ́ ní ẹni mi ẹ̀ nìyẹn so ẹlòmíì ò tiẹ̀ fẹ́ ẹlòmíì fẹ́ wá bá mi nílé gan kó wá tọrọ 1,000 naira kémi dẹ̀ má ní ju 2,000 tó kù lọ́wọ́ mi tí mi fi gbọ́ bùkátà tara mi àtàwọn fámìlì mi ó ṣàfẹ́ kí n wọ nílé kí n mú fún un tí màá ti mú fún un ti dọ̀tẹ́ èmi ò ń ṣerú ọ̀rẹ́ bẹ́ẹ̀ mi ń ṣerú ọ̀rẹ́ bẹ́ẹ̀ má bá mi ṣọ̀rẹ́ nítorí nǹkan tó máa gbà lọ́wọ́ mi torí mi ò ní ṣọ̀rẹ́ ẹ̀ torí nǹkan tó máa gbà lọ́wọ́ ẹ̀ ó wà kò sí lọ́wọ́ ẹ̀ má máa jọ̀rẹ́ ẹ̀ máa jọ̀rẹ́ ẹ̀ kò sí reason fún mi so gbogbo àwọn nǹkan tó ń fa wàhálà tá à ń rí lójoojúmọ́ lórí títì kò kọjá benefit oníkálukú oh yes ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ n tó ń fa wàhálà tẹ́wọ́ pé lágbájá pẹ̀lú lágbájá ń jà bóyá benefit kan wà ń bẹ̀ tó ń retí tí ò rí mi ò dẹ̀ mi ì fowó ṣọ̀rẹ́ mi ì fẹ́ fún ẹ ní nǹkan torí kò lè jọ̀rẹ́ mi tí n bá fún ẹ ní nǹkan lẹ́nu kò lè jọ̀rẹ́ mi tó bá di lọ́la tí n bá fún ẹ ọ̀tá mi ló máa padà di yàgá kú dọ̀tà lẹ́nu ká má ṣọ̀rẹ́ mo sọ́rí o. ǹjẹ́ àwa lè sọ pé pẹ̀lú àjọṣepọ̀ tí tẹ̀lé bàbá sọmọ láàrin ẹ̀yin àti Aṣíwájú Tinubu ṣé ká sọ pé ní ìwọ̀n ọdún díẹ̀ CBC ẹ̀ pinnu láti darapọ̀ mọ́ òṣèlú láti ṣe yálà láti gbégbá. mo ti wà nú òṣèlú tipẹ́tipẹ́ ṣùgbọ́n mi ìgbégbá olóṣèlú mi ìgbégbá àbò mi ìdú ọ́fíìsì. kí ló dé. olóṣèlú ni mi torí gbogbo ẹni tí ó bá ti ń bá àwọn èèyàn méjì mẹ́ta ṣe òṣèlú ni ẹ́ gbogbo ẹni tó bá ti bí mo bí ọmọ obìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ bímọ fún mi òṣèlú ni ẹ́ o gbọ́dọ̀ ṣòṣèlú láàrin bàbá ẹ̀ àti ìyá ẹ̀ òun láti ṣòṣèlú láàrin àwọn méjì òun láti ṣòṣèlú tó bá jọmọ gidi kó ṣòṣèlú láàrin wọn o lè ṣòṣèlú tó bá láwọn ọmọ ọ̀dọ̀ tó ń bẹ ṣiṣẹ́ òun láti ṣòṣèlú láàrin wọn so ohun tó ń jòṣèlú òṣèlú gùn ṣùgbọ́n àwọn tí wọ́n ń ṣe ìgbátẹrù òṣèlú ọ̀tọ̀ mo wà pẹ̀lú Aṣíwájú digbidigbi ọmọ Yorùbá gidi ni mí orí òde ní padà kó dìrù láéláé Yorùbá gidi ni mí o Yorùbá gidi ni mí tó mètò tó dẹ̀ mẹ̀tọ́ mo mẹ̀tọ́. ẹ ṣeun gan ni àdúpẹ́ agbádùn gbogbo bẹ́ẹ̀ tó mú wa yíká mo sì lérò pé àwọn aráalé ó tiẹ̀ ti kó fara hàn torí pé wọ́n ò lọ bíbí náà wà tán sì ń wo gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe gbogbo ètò. ní báyìí a ó máa kágbá ìpínlẹ̀ ní níjẹ́ kọ́ ṣé ẹnìkan lè máa dájọ́ oúnjẹ tó fẹ́ ta fẹ́ sè yìí ṣé ẹnìkan lè fẹ́ dájọ́ oúnjẹ ta fẹ́ sè yìí ṣẹ́ríṣẹ́ BBC ẹ burú o. wọ́n á sì kọrin fún wa pé ẹ̀yin ará ilé òótẹ́ dúró tì wá títí di àsìkò yìí wọ́n á fi orin kékeré wọ́n á fi dá ẹ̀yin lára yá ẹ̀jẹ̀ ọ̀fẹ́ bá wa kọrin fún wọn kápẹ́ká ẹsẹ̀ ètò. BBC ẹni dúró ẹni bẹ̀rẹ̀ ta lẹ́pẹ́ wá Wàsíù Àyìndé o ẹ̀yin ló dàkú kọ ó máa ṣe Ọlọ́run ọba ẹ̀yin ló dàkú kọ ó máa ṣe Ọlọ́run o ẹ̀yin ló ń dàkú kọ ó máa ṣe Ọlọ́run ọba ẹ̀yin ló ń dàkú kọ ó máa ṣe Ọlọ́run adé orí ọ̀kín ọmọ aládé àlàáfíà adé orí ọ̀kín àánú mo rí gbà adé orí ọ̀kín kì í ṣe mímọ̀ ṣe adé orí ọ̀kín ọlọ́run ló gbógo fọ́lẹ̀ adé orí ọ̀kín kìnìún Júdà adé orí ọ̀kín èmi ń jayé orí mi adé orí ọ̀kín ọmọ aládé àlàáfíà adé orí ọ̀kín
ẹ̀yà kìnìún Júdà adé orí iyọ̀ mo yánú orúkọ gbòǹgbòdìlé Jésè adé orí iyọ̀ mo rò nǹkan tó dára mi ni o gbogbo ohun tí mo rò tó dára mo rọra mi ni àánú mo rí gbà adé orí iyọ̀ BBC àánú mo rí gbà adé orí iyọ̀ ẹ̀yin náà àánú lẹ̀ rí gbà adé orí iyọ̀ gbogbo wa là ń jayé Ọlọ́run adé orí iyọ̀ ẹ ṣé o. Ẹ ṣé ẹ̀yin ará ilé ẹ ṣé K1 the ultimate àdúgbò torí pé àwa kì í ẹ sì gbà wá ní àlejò Yẹ́misí Oyèdépò náà ló ti ń ti pèjì látàárọ̀ níbi ní kọ́kọ́ ni mo wà ní o gbogbo tẹ̀ ṣe ń gbọ́ tó ṣe ń dún tó ṣe ń dùn látẹ̀ àwọn kan ló wà lábẹ́ omi tí wọ́n lù tó fi ń dún tẹ̀ ṣe ń gbọ́. Adébáyọ̀ Ọmọìkọ̀yà òun náà ni ayàwòrán mi tó jẹ́ kí gbogbo orúkẹ máa rí gbogbo tó ń lọ níwájú bí. Jẹ̀lílà Ọ̀pẹ́yẹmí òun náà wà níkàlẹ̀ òun ló ń tẹ mọ́tìnì sẹ́fẹ́ wà kedere ilé àti ilé. Bákan náà ni gbogbo àwọn òṣìṣẹ́ àti gbogbo àwọn onígbọ̀wọ́ nínú bí wọ́n ṣe àwa nìkan àwọn náà wọ́n kún bí wọ́n ràn wá lọ́wọ́ láti jẹ́ kí ètò ìyọrí sí rere. Ẹ ṣeun ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé níbi tí a fi ń wò wọ́n ò ní fọ́ o bẹ́ẹ̀ ni ẹ̀ ṣe ń lọ wa kò ní bí akọ́tún èdè báyìí níbi tí Yorùbá yóò máa mú wa sí ẹ ṣeun àdúgbò púpọ̀ irú èèyàn tí mo tún jẹ́ mi ò fariwo iṣẹ́ tí mò ń ṣe yìí ká ní pé a lè yọ ariwo ẹ̀ kúrò pátápátá ẹnu ìgbádùn kí n wọbi kan kí n má tẹ̀mẹ́ tó wọlé kí n ṣe tèmi jẹ́jẹ́ kí n máa lọ ṣùgbọ́n kò ṣeé yọ kúrò mo ní láti mọ bí kẹ́rin ní pé mo fẹ́ràn kí n máa lúwẹ̀ gidi gan ni mo lè ọjọ́ kìíní tí mo kọ́kọ́ wọ̀ mí ni mo kọ́ bí wọ́n ṣe máa ń lúwẹ̀ pẹ̀lẹ́yìn karùn-ún ni wípé ọjọ́ tí a bí ọmọ mi mo wà nù yàrá ìgbẹ̀bí ìgbà tó jáde mo ti mọ̀ pé ọkùnrin máa kọ́kọ́ bí láti ìgbà tó wà kékeré so ọjọ́ tó máa jáde báyìí bó ṣe jáde báyìí mo ṣe rí wẹ́ẹ̀ báyìí ọdọkùnrin mo níṣẹ́ rí wọn wá kọ́kọ́ ó dàbẹ̀ ni pé yàrá yẹn kó ń jò torí omi ń dà sí aṣọ mi ibo ni omi ti ń jò àti mi lọ sunkún so nǹkan márùn-ún táwọn ẹ̀wọ̀n pa mi rẹ̀.